Mr. Folorunsho, we have picked the best candidate for the position that you're looking for. Sir, but I came for an interview here a few weeks ago, sir. Wọ́n tẹ̀sẹ̀ kọ́ wọ́n máa pè mí padà. Ìgbà tí mo gbọ́n kankan after 2 weeks yẹn ni mo ní kí n wá fúnra mi nísìn. Báwo lè ṣe máa ní pé wọ́n ti gbẹ̀rù mi? Ṣé èmi náà ò qualify tó ni? I understand what you are saying. Ṣẹ́rí ní company wa yìí, ó ní àwọn body kan tá a ti set up. Tó yẹ pé táwọn èèyàn bá wá fún iṣẹ́, wọ́n máa ń lọ fún screening. Tó yẹ pé wọ́n máa ń ṣe screening fún wọn. Wọ́n máa mú the best candidate láàrin wọn. But best candidate lèmi náà, sir. I came out with a strong 2-2. It was credentials, sir. Credentials. Mi ò dispute fact pé you came out with strong 2-2. Yes, and any best results tí ẹ submit fún company wa. But the fact remains that a ti ṣe àwọn screening, wọ́n dẹ̀ ti gba the best qualified person tó máa ṣiṣẹ́ pẹ̀lú wa. Maybe you will try your luck next time. Maybe we can employ you next time. Okay, sir. Hey, ní bínú sí wa. Okay, sir. No problem, sir. You are welcome. Sure, sir. So have a nice day. Wow. Sure, sir. Secretary, please come. Gala. Gala, okay. Àti pure water. Okay, ẹ jókòó. Ṣé bẹ́ẹ̀ máa jẹ́ ń bì ní? Ẹ gbà ẹ jẹ́ kí n bá yín mú pure water. Ẹ ṣe bá.
irú ayé wo wà lélẹ́yìí torí Ọlọ́run? Èmi odidi graduate tí mo dẹ̀ tún ní very very good result, a whole 2-1. Mo wá dẹ̀ tó ń rìn káàkiri títí gbèrègbèrè láì níṣẹ́. Mo ti wáṣẹ́ bíbo ni mi ò tí ì wáṣẹ́ dé náà. Tábà tí ẹ̀ ń kà over 50 places mo ti apply sí. Pẹ̀lú ẹ̀ náà pàbó ló já sí. Kò sẹ́ni tó rẹ̀ láti fún mi níṣẹ́. Báwo ni mo ṣe fẹ́ ṣe báyìí Ọlọ́run? Ó ga o màmá. Ọlọ́run wá ṣíjú àánú rẹ̀ wò mí o. Olúwa wá ṣíjú àánú rẹ̀ wò mí o. Ọkọ mi. Mami, ẹ kúlẹ̀. Ẹ̀sán. Nígbà wo ló dé? Láìpẹ́ náà ni, mami. Mami, mo dẹ̀ sí ní kẹ́yẹ́ máa dáná ilé ìfihàn mọ́. Kò dá fojú àtàgọ́ ara yín. Ọkọ mi wo má yọba ara rẹ lẹ́nu. Kò sóhun tí ó ṣe mí. Kò kú sówó tá a fi rìn dù níbi tá a dàpọ̀ ló pọ̀tù. Ọ̀nà kọṣọ tó wà náà lélẹ̀. Wo ọkọ mi, kò sí ohun tó ṣàgọ́ ara mi. Lágbọ́rọ̀ Ọlọ́run, èmi náà ríṣẹ́ tó dáa, iṣẹ́ alárùbáríkà tí mo fi tọ́jú yín dáadáa. Ọlọ́run á dẹ̀ bá wa gbọ́n ìyà àti iṣẹ́ ìkúrò lára wa. Àmín ọkọ mi, bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí ẹ̀ sì ń bẹ pẹ̀lú, á bá mi pèsè iṣẹ́ rere, iṣẹ́ alálùbáríkà, á gbé ọ débi gíga, wàá bá wọn lọ́balọ́ba jẹun, wàá bá wọn lóyè lóyè jòrò pọ̀, bí ó ti rí nìyẹn ọkọ mi. Àmín màámi, ẹ̀yin náà dẹ̀ jẹun ọmọ. Èwo lẹ wá fẹ́ kí n bá yín ṣe nínú gbogbo sanwó àmì? Wo ọkọ mi, má ṣe ìyọnu, ó ti fẹ́ jiná, máa wọlé lọ, ó ṣe. Ẹ pẹ̀lẹ́ rọra o. Ó ṣe ọkọ mi. Àmì ṣàánú rẹ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run ṣèjú àmì. Uncle, ẹ tí fún mi lówó. Ẹ má bínú mà, mo ti ronú lọ ni. 300 ni owó yín, 250 ní gálà, 50 naira ní pure water. Jẹ́ 300 báyìí. Ẹ ṣé, uncle, ẹ má ronú o. Mi ì mọ̀ yín rí o. Kò sí ẹni tí ò bá o. Gbogbo ìṣòro tẹ́ bá ní, Ọlọ́run ó bá yín dá sí o. Gbogbo ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀, Ọlọ́run bá yín bù òróró tó ra sí o. Ẹ ra ànúgbẹ́, má ronú mọ́ o. Ìrònú gan tún máa ń ba nǹkan jẹ́ láàgọ́ ara ni. Ó máa dá ìsàn sí èèyàn lára ni. Ṣé gbọ́? Ẹ ṣé. Ẹ ṣé kẹ́ tún máa bẹ̀ wá wò, kẹ́ tún wá bá wa rajà o. Ẹ ṣé, a dúpẹ́ o. Sincerely, ṣorí gbogbo owó tó béèrè lọ́wọ́ mi ẹ̀ mo ti ń try láti get ẹ̀. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú mi pàbó ló ń bọ́ sí. Jọ̀ọ́ Ọlọ́run Folorunsho. Sórí ìgbìyànjú ẹ kò tó. Ìgbìyànjú ẹ ò tó now. Mo sọ fún ẹ pé owó yìí mo need ẹ. Ó dẹ̀ ń sọ story fún mi nsìn. But try and understand now. Understand what? Kí ni mo fẹ́ understand? Gbogbo nǹkan tí bá béèrè lọ́wọ́ ẹ, o máa fún mi ní complain ni. Common recharge card gan tí bá ní kó ṣe fún mi, o ò ní lè ṣe fún mi. Ṣé gbogbo àwọn complain tó ń complain yóò ń jẹ́ kó rí máa fọ́ mi? Kí ni gbogbo eléyìí now? Ó mọ̀ pé mi ò tí ì níṣẹ́ náà.
O tí níṣẹ́. Òde ló wá nǹkan mi ṣe. Ṣé dandan ni? Ṣé dandan ni kó máa wáṣẹ́ kiri ni? Kí ló dé tó ń dọ̀la ara ẹ báyìí now? There are lots of big guys out there. O dé tẹ̀lé wọn kó mingle pẹ̀lú wọn. Báwọn olóríire rìn. Báwọn olóríire kí wọn náà kò lè ṣoríire. Má sọ fún mi pé kí n má bínú sórí tó bó ṣe ń bẹ̀ mí yẹn gan ni inú ń bí mi sí. Inú ń bí mi sí ni bó ṣe ń bẹ̀ mí. Má sọ fún mi pé kí n má bínú. Kí ló ṣẹlẹ̀ gan? O lè ṣe kọ́kọ́ o lè dá kankan ṣe. O dẹ̀ pé rẹ ní boyfriend mi. Inú ẹ̀ tí ẹ̀ ń bí mi wo mi ráyè gbogbo. Bíọ́lá má fi mí lẹ̀ náà. Má porúkọ mi mọ́ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tó bá ti ready láti ṣe ṣí ẹ bí ọkùnrin kó jẹ́ kí n mọ̀. Bọ́ sórí gbogbo rárá tó ń ṣe yìí mi ò ráyè fún. Ṣó ti gbọ́? Adéọlá. Jọ̀ọ́ tó bá porúkọ mi. You more. You know that, right? For sure. How can you pay you? Are you open to the tí n bá ti lọ sí fojú mi sọ́nà. Adéọlá. Kí ló ń ṣẹlẹ̀ sí? And who is this man? Báwo ni Folorunsho? Family ńkọ́? Ṣé wà okay? Are you sure you're fine? Ta ni máa yìí? Ó yé mi. Kí ló question wo nìyẹn? Ọkọ àfẹ́sọ́nà mi lélẹ́yìí náà. Ó dẹ̀ ń bi mí pé ta lélẹ́yìí kò yé mi. Kí ló ń sọ? Ọkọ àfẹ́sọ́nà ẹ̀. Yes. Tó ń bá jọ ọkọ àfẹ́sọ́nà ẹ̀ báwo lèmi ṣe wá jẹ́? Ìwọ. Folorunsho, you must be dreaming. So o rò pé mo máa stoop so low láti fẹ́ ìwọ? Ìwọ tó ti lè dá fìdá rẹ̀ tó ti lè jẹun kánú. Èmi máa fẹ́ ìwọ. Ìwọ tó yẹ pé one room ló ń dá gbé èmi máa fẹ́. Ṣó wà okay ṣá? Ṣé màá tiẹ̀ jọ wà nínú caliber kan náà ni? Tó fún máa rò pé mo máa fẹ́ ẹ. Ìwọ tó yẹ pé broadcasting ní ẹ ò tí lè dá tọ́jú ara ẹ. Ṣó wà okay? Okay, babe, what's going on? Who is it? Baby, má stress ara ẹ. Sórí ara àwọn boys àdúgbò tó yẹ pé tó bá ti rí mi báyìí, wọn kì í lé mi. Ọkàn wọn ò ní balẹ̀. Ara wọn ni because bó ṣe wà yẹn ọkàn ẹ̀ ò balẹ̀. Uncle, why? Ṣé wà okay? Adéọlá, mo rò pé a ti jọ sọ̀rọ̀ ẹ nìyà. Mo máa rí iṣẹ́ yìí. Ọlọ́run, mo máa rí iṣẹ́ sẹ́ẹ̀. Ó dẹ̀ ṣọ́ọ̀pù wà okay. Ó máa wo eyín. Hey, don't stress yourself. I'm Mr. Man. Ẹ̀gbọ́n nǹkan tó sọ̀rọ̀ ẹ̀. And then obviously, every we're actually having a very nice moment, right? Shall you excuse me, please? Please. Adéọlá. Ṣé o gbọ́ ni ó ní kò excuse wa kò kó sì lọ? Kó sì dànù jọ. Akóṣì bèrò somebody. Oníranù, onídọ̀tí. Òun wà kan tó dáa, ó dẹ̀ lówó wèrè. Oníranù òṣì. Wọn kì í fáìn ni mo fáìn ni. Abó wa gbà mí. Oh babe, ó ti ní ìrìnà pàdé àsínwó, ó ti pàdé ẹ̀. Wo gara àwọn tí wọ́n jẹ́ kí n gbádùn ládùúgbò náà ni kò ń ṣẹjọ́ mi. It's okay. Anyways, I trust you. Ó dẹ̀ fi dá mi lójú pé kò jù bẹ́ẹ̀ lọ, like nǹkan tó sọ kò ju bó ṣe wà. Bébí báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé o rò pé mi máa stoop so low láti tẹ̀lé irú idiot yẹn ni? Anyways, I trust you. Kí ló fẹ́ offer mi? I'm going to miss you. Of course, I'll miss you too. Hello, Charles. Ọmọ, mi ò lè trust obìnrin kankan mọ́ láyé mi mọ́ láíláí. Ṣé mo lè believe pé Adéọlá lè fi irú nǹkan báyẹn sí mi? Ọmọ, tó bá rí nǹkan tó bọ́ yẹn ṣe fún mi, bó ṣe humiliate mi níṣojú new boyfriend ẹ yẹn, just because mo dẹ̀ gbéra mi lọ́bẹ̀. Ó mọ̀ pé mo love ọmọ yìí náà. But ó mọ̀ pé kò easy now. Mo nífẹ̀ẹ́ ọmọ yìí gan. Okay, mo ti gbọ́ pàdé mi ò ṣe ẹ́. Mo mọ̀ pé everything á yọrí sí rere náà ni. So báwo dẹ̀ ni ọ̀rọ̀ ibi iṣẹ́ náà? Ṣé o ti bá mi submit CV yẹn?
ṣe. Okay, I pray so. O ṣe gan. Màá bẹ̀ẹ̀ sọ̀rọ̀ later. O ṣe pàdé mi. Sir. Lekan sir. Yes sir. Káàbọ̀ sir. Ẹ jọ̀ọ́ láti bo Telepath. Ẹ ṣé ta. Mo rí kíní driver is in the vacancy yìí ni. Ó ní mo ní kí n ṣe béèrè pé ṣé ẹ má bínú sir. A ti gba ẹni tá a fẹ́ gbà. Ẹ ti pẹ́ kẹ́ tó wá. So ti ẹ jọ̀ọ́ ẹ má bínú. In fact, tó bá jẹ́ tètè dé ní ẹ bá rẹ̀ nìyẹn. Ó ṣe resume sí ṣe gẹ́gẹ́ bí ẹ má bínú. Ẹ jọ̀ọ́ sir, ẹ má ṣe báyẹn. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí graduate ni mí o. Mo dé jáde pẹ̀lú 2-2. Ṣé rí léyìí sí mo kàn pé mo ti wáṣẹ́ káàkiri mi ò rí náà ni. Mo wá ní pé kí n ṣe lè kí láti fi máa pawọ́dà àti kí n fi máa tọ́jú ara mi àti tọ́jú àwọn ará àtẹ̀bí náà. Mr. Graduate, ẹ má bínú. Mo sọ fún yín àti gbà yàn. Kò sí nǹkan tèmi lè ṣe sí. Madam ti gbẹ ẹni tán fẹ́ gbà. Ẹ jọ̀ọ́ ẹ wá máa lọ. Torí pé ó ṣì wà ń bẹ̀. Bóyá kí n yọ kúrò ń bẹ̀ báyìí sí. Ó dà pé yẹn ló ń deceive àwọn yẹn. Ẹ ṣe ń dúró ní. Ẹ jọ̀ọ́ sà, ẹ bá mi wo nǹkan tẹ́ wá lè ṣe sí. Kò sí nǹkan tèmi fẹ́ ṣe sí. Ẹ jọ̀ọ́ ẹ wá máa lọ. Ṣé ti bọ́ ìjẹ́ òní bọ́ lẹ́nu yín ẹ jọ̀ọ́ ẹ wá máa lọ. Kí ló ń ṣe bọ̀bọ́ yìí náà látàárọ̀? Fóònù mi dà. Ẹni tí madam bá dẹ̀ kọ́kọ́ rí náà máa gbà báyìí. Látàárọ̀. Aláì mi ò láìkì nǹkan tó ń ṣe náà. Ó ṣe wo time tó ń bọ̀, wo time tí mo pè ẹ́. Pàdí jọ. Ó yẹ kó ṣe báyìí náà. Ìwọ náà mọ̀ pé traffic wà these days. Even gan mo wà force láti gbọ́kadà rẹ̀. Jọ. Ìyẹn ò ṣe excuse. Ó mọ ẹni tí mo bá ṣiṣẹ́. Ó yé mi. Ìwọ náà bá mi lélẹ̀ sá. Ohun tó máa fi mú mi náà nìyẹn. Ohun tó fi mú mi náà nìyẹn. Má jẹ́ mọ̀yà láyé mi àmì. Òṣìọ̀dá má jẹ́ mọ̀ṣì láyé mi àmì. Jẹ́ ìrájẹ́ lò, jẹ́ ìrájẹ́ náà. Yóò forí gbé pé dandan, yóò forí gbé pé dandan. Kódà bó o gbérin mi, ò tiẹ̀ níyó. Ó jẹ́ dídí erin ló gbé mi, ò níyó. Yóò forí gbé pé dandan ni. Dandan ni yóò forí gbé pé dandan ni. Ẹ kálẹ́ sà, èwo lẹ ń ṣe mí lọ́wọ́. Ó ṣe wá kálẹ̀ mi fólì. Kí mo wá ṣe ń lé mi? Wo gbogbo ìgbà mo wẹ̀ wálé láti bí ọ̀sẹ̀ méjì tí mi ò bẹ́. Mo ṣáà ti mọ̀ pé òní sùn táwọn ṣáà sùn lé tó jẹ́ ìjókòó díẹ̀ nìyẹn. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ wọ pẹ̀lẹ́ ara ẹ. Ó mọ bí ọ̀rọ̀ ẹ kù sí báyìí. Mo ṣe wàhálà ọjọ́ alẹ́ kí n lè fi máa fi lé mi jẹun pẹ́ńsọ́nà mi rè. Má jẹ́ kọ́rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ gómìnà tí ò sanwó pẹ́ńsọ́nà táwọn pẹ́ńsọ́nà ń ṣépè fún. Èpè àwọn pẹ́ńsọ́nà ó jà gómìnà ọ̀hún tí ò bá ti sanwó pẹ́ńsọ́nà. Èpè tí n bá ṣe fún ajá ẹ̀ torí ibi tí mo pẹ́ńsọ́n ara mi sí rè láti lè máa gbowó mi. Ó wàá mọ tó ṣẹlẹ̀ bí mo ṣe dé yìí mo fẹ́ gbowó lé mi láì fún mi wàá forí gbé pé bó ṣe máa ṣán lọ kó o jẹrin kó o gbérin mi ò ní yó mo fẹ́ gbowó mi báyìí. landlord ẹ má ṣe bẹ́ẹ̀ owó yìí máa san ẹ ṣàmọ̀ pé mo ṣe ń wáṣẹ́ látijọ́ yìí ni ṣe rí pàtó tí n bá ti ríṣẹ́ yẹn báyìí gbogbo owó ilé tí mo ti jẹ látẹ̀yìn wa gbogbo ẹ̀ ni máa san fún yín. àbówó wèrè tí wọ́n sọ pé kò síṣẹ́ fún ẹni bó o dójú ẹran láfẹ́ wá wàá bá wọn fọ káńtà wàá gbowó wàá bá wọn pọnmi sórí slab wàá gbowó kó o tẹ̀lé wọn lọ gbé ṣáláńgá wàá gbowó gbogbo oko tó bá kún gbogbo àdúgbò ó gbọ́dọ̀ máa sọ fún ọ pé o lè roko tí ò ní gbowó. ẹ dáa mo mọ tí màá ṣe fún ẹ mo fún ẹ di parí oṣù bóṣù bá parí tí n bá débì báyìí tó o bá kọ̀ tó o sanwó mi orí ti pé mo múwèé kóòtù bọ̀ máa dájọ́ fúnra ara mi ni ọwọ́ ara mi ni máa ti ṣe dájọ́ máa ránṣẹ́ pé délé fighter alhaji peace kò jẹ́ fighter mọ́ ó ti dà alhaji peace màá wá ránṣẹ́ sí saipon gbogbo mòwe ìbàfò màá wá ránṣẹ́ sí alágbára oko màá wá ránṣẹ́ sí olórí oko ogo wọn
Àjàní Jasper number 1. Màá ní kán fún mi ní àwọn ọmọ wọn wá kó gbé ẹrù ẹ̀dà síta kò sí tó máa ṣe bó o bá tún ṣọ́ra màá tún fẹ́ pè sí ẹ. Màá san bàbá, màá san. Ìparí oṣù mo fún ẹ̀dà yóò forí gbé pè dandan ọmọdé yìí fẹ́ forí gbé pè dandan torí bó o gbé rìn mi o ò ní yó bó o bá ti sanwó mi fún mi kó jẹ́ rìn ló gbé mi o ò ní yó o fẹ́ forí gbé pè dandan. Ẹ ṣe sá, màá san, màá san, màá san. Ìparí oṣù mo fún ẹ̀dà. Ìrẹ̀lẹ̀ ní wá ìbànújẹ́ ayé kó jìnnà sí mi o ire ayọ̀ ni mo fẹ́. Kí lè ṣe mí Ọlọ́run? Kí ló wá dé tí ìṣẹ́ mú mi lómi ara báyìí? Kò sí nǹkan tí mo ṣe tó work. Mo graduate, kò síṣẹ́. Gbogbo skills acquisition téèyàn tún ṣe, training tí mo ṣe, kò sówó láti actualize ẹ̀. Ìyàwó tí mo tún ní mo fẹ́ fẹ́, ìyẹn tó fi mí lẹ̀ torí iṣẹ́. Àtẹ̀tù náà Túndé ó lóun máa lé mi kúrò nílé. Màmá mi wà nílùú wa, kò sówó láti fi tọ́jú wọn. Ọlọ́run, ilé wa pọ̀ fẹ́lẹ́ dá mi o. mi ò lọ mọ́tò fi iṣẹ́ ni mo ṣe bọ́lá ti fi iṣẹ́ ni mi ò lọ. You step on me. Say, step on you. I mean, shake it. Go call Lajo Abita. Touch a baby boss. Okay. Step on you. Is that what you say? Bàbá ṣẹ́yìn náà jẹun kúrò nílé ni wọ́n lù yín lẹ́ẹ̀kan ẹkú lẹ́ẹ̀mẹjọ bàbá òun ni ọ̀dẹ̀ sanra yẹn ọlọ́run òkú ní fìyà jẹ yín ẹ pẹ̀lẹ́ ẹjọ́ ẹ ní paracetamol ẹ wọ ẹ relax. Wọ́n ti lu 10 years kúrò náà ọjọ́ orí wọn ẹ pẹ̀lẹ́ sorry ẹ pẹ̀lẹ́ take a deep breath ẹ pẹ̀lẹ́. ṣé wàá okay abẹ́ máa mú mi. wọ́n gbá yín lẹ́ẹ̀kan ẹkú lẹ́ẹ̀mẹ7 ní ẹ pẹ̀lẹ́ ọlọ́run ò ní fìyà jẹ yín. Sójà náà yàn ọ̀ ní dákú 10 years ti lọ́nà ọjọ́ orí wọn bọ́ ṣe wà yẹn ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́. Man, ọmọ yìí ṣe dáadáa o. Iwájú ẹ̀ ò bá dò ẹ̀yìn ẹ̀ gan-an ìdí tó fi jókòó yẹn gan-an ó pọ̀ síbẹ̀ man. Àjọjọ́ àti gba nọ́mbà lè di ìṣá. Ọmọ eléyìí pọ́n o, ó pọ́n ó tún pọ́n. Ọmọ aláì ó máa ti ń dá sára kẹ́ ṣé máa dá sára jẹ́ calm down. I'm sorry. Driver ó wà ẹ̀ tún mọ bus stop mọ́ ni. Ẹ dẹ̀ wá rán ojú. Ṣé mi ti fún yín lówó ni? Ojú wèrè wo lẹ rán? Ẹ ti fẹ́ bọ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kò sí kankan. Ẹ dẹ̀ ń ranjú mọ́ mo mọ̀ yín rí ni. Ẹ kó fọ́ọ̀kì ẹ kó ṣẹṣẹ kó ń dà. Bọ́ra stop bọ́ra. Ọpẹ́ o sáyìn tí bàbá ní màá rí òun ló máa rí níwájú ọwọ́ bọ̀bọ̀ tó wọ táyé tó wọ aṣọ funfun yẹn ó ṣe o ọpẹ́ o bọ̀ mi ò ní fi kíní òun kàn án sìn.
káwọn èèyàn má bàa fura sí mi tó bá ti bọ́lẹ̀ èmi náà máa ní sòkè tó bọ́lẹ̀ máa lè fi kíní ẹ̀kan kó tiẹ̀ dé kí ó sì tó tiẹ̀ yé ìyá tó tiẹ̀ ń jẹ mí ẹ̀ kó tiẹ̀ dópin ọpẹ́ o. yé ṣé kò sí. ìrọ̀ kò sí náà ṣọ́ra. máa rọra o. driver ìjọba ń dúró mo fẹ́ bọ́lẹ̀. orí ta jẹ́lẹ̀ lẹ́ẹ̀ lọ. ó ti dà báyìí. driver ẹ bá mi dúró sẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ni. kò sí kankan. kí ni. ẹ ní sùúrù. ẹ rọra kẹ má forí gbá o kí ló ṣe. gábà ìbí náà bọ́lẹ̀ wájú. kí ló ṣe wọ́n tó ń. ẹjẹ́ kẹ́kọ̀ọ́ náà bọ́lẹ̀. ẹjẹ́ kẹ́kọ̀ọ́ náà bọ́lẹ̀. ọmọ mi ló sọmọ yẹn ló sọmọ yẹn mo ti fún yín lówó. ló sọmọ yẹn ló sọmọ yẹn. ẹ dẹ̀ máa nìṣó náà. ó fóbìnrin mi lóyún torí mi ò bímọ. Jídé fojú di mi. Màá dẹ̀ fi èèyàn tí mo jẹ́ máa fi hàn. Torí lónìí ni kò ní dọ́là. Ilé onímọ̀ bá Jídé. Máa make sure pé mo fi poison sínú oúnjẹ fún. Sọ fún mi pé òun jáde now. I'm so sorry. Má bínú jàre. Ó mọ ọ̀rọ̀ mi kúnlé now. Òun ló sáré pè mí sí pé a ní àwọn one or two things láti discuss. Ó dẹ̀ mọ̀ pé tí Kúnlé bá ti pè mí, owó ló máa ń yọ. So ni mo ṣe ní kí n sáré lọ rí má dẹ̀ padà. I'll be back in a jiffy. Babe, má bínú sí mi. I'm so sorry. Mi ò ní pẹ́ rárá. Mo ti gbọ́. So kí ló máa jẹ tó bá dé lálẹ́? Babe, come on. Anything now, you know, anything tó bá ti ṣe, òun náà ni máa jẹ. Okay, how about I make your favorites? Wow, I trust you. That's my baby. All right, I'm going to make it for you. Okay, baby. Ma pressure to go. I love you. I love you too. All right. I love you, Mom. That's my baby. No, kí ló ṣẹlẹ̀ náà? Mo ti rí pé ẹ ti ń tẹ̀lé mi bọ̀ látàárọ̀. Ẹ jọ̀ọ́, ṣé kò sí problem? What is it? Kí lẹ fẹ́? No, ọ̀rọ̀ n fẹ́ bá yín sọ̀rọ̀ kan tó léwu. Ẹ̀mú yín ni ó léwu gan sí yín. Ẹ̀mí mi léwu bíi ti báwo. What are you saying? Ẹ̀mí mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà? What's going on here? See, Sherry, uncle, tó bá jẹ́ wípé ẹ ní ìdòwò ni mo sì ní change kan nínú mọ́tò tí mo lè fún yín. Gbogbo àwọn corporate beggar tẹ́ ń ṣe yìí kò lè pay yín náà. Kí ni gbogbo eléyìí náà? Ẹ̀dẹ̀ ń tẹ̀lé mi kiri látàárọ̀. Kò ń ṣe ìyàn bá tọrọ owó torí láìfẹ́ yín tó léwu ni ṣe rí ìyàwó yín tẹ̀sẹ̀ fi sílẹ̀ lẹ́sìn òun ló ń plan bó ṣe máa pa yín. Ìyàwó mi uncle no what is going on here? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà? Ṣé ẹ ti wá mi délé lẹ ṣe mọ̀ pé ìyàwó mi mo ẹ̀ṣẹ̀ fi ìyàwó mi sílẹ̀ ńsìn? Kí ni ẹjọ́ báwo lẹ ṣe mọ̀ pé mo fi ìyàwó mi sílẹ̀ ńlẹ̀? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Báwo ni ìyàwó mi ṣe máa pa mí? She can't do that. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí now? What is going on here? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí? Uncle ẹjọ́ nítorí Ọlọ́run ṣé mo mi rí tẹ́lẹ̀ ni báwo ló ṣe mọ gbogbo informations gbogbo nǹkan tó tẹ wà detailed nípa life mi báyìí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà. ìdí tí mo fi sọ pé ẹ̀mí wà ní ewu sí ìyàwó yín tẹ́ fi sílẹ̀ lé o ti mẹ̀pẹ́ fún yàn ni. Uncle what is going on báwo lè ṣe mọ̀ pé mo fún yàn lóyún débi wípé ìyàwó mi máa ti mọ̀ pé mo fún yàn lóyún kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà no ẹjọ́ ta ni yín gangan mi ò ní sàmù nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà who exactly ẹjọ́ ẹ sọ orú èèyàn tẹ jẹ́ fún mi ó gbé tẹ́ ń sọ yìí kò fẹ́ ṣé kò ń ṣe lára àwọn format tẹ máa ń lò yẹn lélẹ̀ yìí ṣé kò ń ṣe lára àwọn format tẹ máa ń lò lélẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà ẹ̀dẹ̀ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú life mi. ìyẹn kọ́ ló wà important nǹkan tó wà important ni pé alẹ́ yìí ló ti plan pé ó máa poison ó máa fi nǹkan sínú oúnjẹ fún yín.
What? ẹ ṣọ́ra gan. Ìyá mi fẹ́ poison me. No, now she can't do it. Uncle kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Báwo lẹ ṣe mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń sọ, gbogbo information tẹ́ fi wà detailed, báwo lẹ ṣe mọ̀? Kò lè pa mí náà. Ha! What is going on? Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí náà? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí? Ah! Uncle! Ṣẹ́rí ẹ jẹ́ n sọ fún yín. Bí mo ṣe sọ lẹ́ǹkan yẹn, tó bá jẹ́ pé ẹ ní ìdòwò ni. Ẹ wo, mo ṣì ní change kan tí mo lò pẹ̀lú ATM nsìn. Máa fún yín, mo ṣì ní bí 3k kan tí máa fún gbogbo ìtẹ́ ń sọ yìí. Ẹ jọ̀ọ́, báwo lẹ ṣe mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ẹ jọ̀ọ́. Ah! Kò ń ṣọ̀rọ̀ owó ọdún kò sí much lára mi náà 400 tí mo kó kúrò ààrẹ mo ti fún ọlọ́kadà ní 200 yẹn but eléyìí ń ṣọ̀rọ̀ owó rárá mo kàn ní kí n sọ fún yín ṣe sọ. No, uncle ẹ jọ̀ọ́ ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kò jẹ́ kí mi mọ̀ báwo lẹ ṣe mọ̀ ọgbọ́n kìíní o please báwo lẹ ṣe mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú life mi. ẹ ṣàkófàdúrà ẹ ṣàgbàdúrà torí ti yẹn náà. Uncle ẹ dúró náà ẹ jẹ́ ká sọ. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? This is not happening. Baby. Babe. Well, Sholanke, I prepare specially just for you. Really? Yes, baby. There is more to eat inside. Wow. Yeah. Wow. This is. You're gonna love it, yeah. Baby, you don't want now. Baby, eat your food now. Of course I will eat it. Baby, come on. I made this food specially for you. Just come on, just eat your food. Of course I will. Babe. Oh, surely we want to say, come on, make sense, man. Do you know what? There's love in sharing. You know, as a party. Baby, it's all right. You can't be all right now, you know. No, okay, fine. To buy the party, you are all right. In your king, John, Korean, or Kosoponti, you. Hey, now. Baby, I said I'm okay. Babe, you can't be okay now. O ṣe máa wà okay lórí ẹran. Ṣé bí wọ́n lo ṣe náà? Ọjọ́ àjọ jẹ́ kò sí nǹkan tó wà níbẹ̀. Okay, fine. Má jẹ òkèlè tó wà níbẹ̀ kan mẹ́ran kankan. You'll be fine. So that's all. Mi ò lè jẹ́ tó ti pọ̀ jù. You understand? Babe, just tẹ ọkọ mẹ́ran yẹn mọ́. No. I said no. I'm okay. Mo ti jẹun. You can't be okay. Wá sorry, mi fẹ́ máa pariwo. I don't like it. Mo pílẹ̀ ti ṣú. O ṣe máa sọ fún mi pé o ti wà okay ní nǹkan tó ṣe fún rárá ẹ̀. Are you kidding me? No, come on. See, babe. Oya jẹun tó bá ti fẹ́ wàhálà. Please, kàn jẹ ẹran ni mo ní kó jẹ mi ní kó jẹ gbogbo oúnjẹ o. Ẹran ni mo ní kó jẹ. So, babe, òótọ́ ni nǹkan tí wọ́n sọ fún mi, òótọ́ ni nǹkan tí mo gbọ́, right? Kí ló gbọ́? What is it? Kí ni nǹkan tó ń sọ? So, babe, òótọ́ ni pé ó fẹ́ pa mí àbí? Ẹ tó bá ṣe pé ó fẹ́ pa mí jọ̀ọ́ mi jẹ́nu ẹran yìí. Kó jẹ́ran náà ó fine, ó ti wà okay, jẹ́ran. Ayé mà níkà o. Ìwọ. Sí, gbogbo ètò ṣe yìí kò bá mi lé o. Sórí tó bá fẹ́ jẹ́ kí gbogbo nǹkan tá a ṣe tí lè fi jóná kí gbogbo aládùúgbò kí everybody kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bí ó máa jẹ́ran yìí ni o. Mo ní mi ò jẹ. Mo ní máa jẹ, are you alright? So gbogbo nǹkan tí mo gbọ́ ipò fẹ́ pa mí àṣòótọ́ ni. Ìwọ jọ sọ fún mi kí ni mo ṣe fún ẹ? Kí ni mo rà nínú bẹ́ẹ̀ tí mi ò sanwó tó fẹ́ pa mí? Ó yá sọ fún mi. Kí ni mo ṣe fún ẹ? Kí ló ṣe ìwọ ìka burúkú? Kí ló ṣe ìwọ?
Ìwọ láyàláyà ò fóbìnrin mi lóyún. Ṣé torí kémi ò bímọ àbí? After everything I did for you, after everything we went through. Wo, o máa kú. Sórí oúnjẹ yìí tó o jẹ o máa kú níṣẹ́. Ìwọ olórí burúkú ìkà. Ìkà burúkú. Olóṣì. Really? Torí pé mo fún obìnrin lóyún sí i, òun ló ṣe wá fẹ́ pa mí. Jọ́ tó bá pa mí kí lè rí ẹ? Ìwọ! Ọlọ́run ló bá mi ṣe o. Ọlọ́run ní pé kémi náà dira, Ọlọ́run ní pé kí n lọ lé kí n dira, ọmọ àgbà ni mí. Èmi náà ti mọ̀ pé irú nǹkan báyìí ó máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni ò ṣe sọ torí bẹ́ẹ̀ ti sọ fún ẹ. Ìwọ sórí kó tó pa mí, èmi fúnra mi ni mo wá pa ẹ̀. Ṣé tó bá ti bí ẹja? Ìwọ ló pa ọmọ kú ni. Tó bá ti bí ẹja kí n bẹ́ẹ̀ bí. Ìkà olóṣì olórí burúkú. Gẹ́gẹ́ mọ̀ sí wọ́n gbèrè yìí olórí burúkú obìnrin. Madman olóṣì. Ìwọ fóbìnrin mi lóyún oníṣẹ́ rẹ̀ mọ́. Omi ni pé ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ thoughts àwọn èèyàn after tí sójà ẹ gbá ẹ létí. Business ńlá leléyìí o. I'm telling you, ọ̀nà tá máa gbà tó máa fi wọlé fún wa òun rèé àti ẹni láti stress bá ṣe wáyé. Ṣorí bó ṣe wáyé lásán kò kò sọ pé kò fẹ́ lọ sí casino kò kò lọ máa play on cards tó máa ń gbé tó máa ń gbówó lé lórí tó máa ń bet yẹn kò kò ló fẹ́ ṣe lásán. Ṣé o mọ̀ pé tó bá ń báyàn kan play nǹkan tó bá wà lọ́wọ́ ẹni yẹn máa rò lọ́kàn pé bóun ṣe fẹ́ attack ẹ̀ from there ìwọ fúnra rẹ̀ wá ti mọ bó ṣe máa counter attack. Owó ńlá lélẹ́yìí. Kí là ń bẹ ẹ sọ kí ló ń sọ? Wọ́n sọ̀rọ̀ bí mo ṣe kí la máa ṣe tí kìíní fi máa stop tó ń bá mi sọ̀rọ̀ business. Kò gbọ́dọ̀ stop. Ọlọ́run ò ní jẹ́ kó stop. Kò ní stop. Eléyìí ò gbọ́dọ̀ stop ànánà àti jẹ́ eléyìí ò ń sọ pé kí n kàn stop. Ó dà bó ti ro kìíní gan. Mo ti ro fà o. Mo ti ro lọ fà gidi gan. Ẹnu ìwò pàdé mi tí a gbé yẹn sẹ́gbẹ́ kan sí i. So báwo ni ọ̀rọ̀ pregnancy yẹn náà? Kò sí rẹpẹtẹ. Mo ti gbà kámú, mo ti gbà fọlọ́run náà ni. Mo ti ń ṣe bàbá lórí ọmọ mi. Àbí nǹkan tí mo kàn ní láti máa gbàdúrà lé lórí nísìnyí pé k'Ọlọ́run fún mi lówó kó provide fún mi kí lè tọ́jú ìyá tọmọ. Ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀, congratulations, mo bá yín yọ̀ o. Àwa nìyẹn o. So kí ni next plan nísìn? Next plan? Maybe ti wedding. Kó máa gbáradì báyìí ni o. Kó tilẹ̀ mọ style ẹni tó máa style ẹ tó máa gbẹ́ sùtù sí ẹ lára because ìwọ ni best smart kò sí ibi tó fẹ́ lọ you be best smart yóò ti yí ẹ bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ máa dúró tá máa dúró. Ìyàwó wa. O rí pé ọmọ ọkọ gọgọ ni ọ̀rọ̀ ẹ láṣẹ ń sọ tán nísìn bébì. Ẹ pẹ̀lẹ́ yes sir. Ẹ dẹ̀ kú ìtọ́jú ọ̀rẹ́ mi àti bébì. Àwa nìyẹn. Stop ẹ now. Ta ló ń tọ́jú ta nínú àwa méjèèjì? Ṣé mi kọ́ mò ń tọ́jú ẹ ní wo bójú ẹ ṣe ń dán orí bó ṣe ń gbé owó mi ń lọ nìyẹn ó ń lọ dẹ́bìtì ní bó ṣe wà yìí dẹ́bìtì ní ó kàn wá máa gbá lọ ní bó ṣe wà yìí. Báyọ̀ lè jowú ṣá. Wo fìyẹ́lẹ̀ ibi tó owó mi ń lọ nìyẹn. Ibo ló ti fẹ́ kí n rí oyún? Ṣé mi tó jẹ́ pé wúńbù mi ti bàjẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa tún ẹ̀ títí tó máa fi fẹ́ mi sílé lélẹ̀ tó bá fẹ́ mi sílé tán máa wá sọ fún yín pé oyún mi ti bàjẹ́ kò kú sí nǹkan kan tó fẹ́ ṣe mọ́. Jesus. Uncle. Ló ṣe? Kò sí nǹkan kan mo rántí nǹkan kan sí ni. Ṣé kí n bá yín get drink? Ẹ má ṣe ẹ̀mẹ́kọ́ yìí need the rest. Oúnjẹ náà wà. Ó ṣe ẹ̀sìn fún ẹ. Jẹjẹ sáré rẹ̀. Ṣé o sì? Jẹ́ kí n rí ẹ máa yìí. Okay, babe, I'm coming. All right, okay. Mercy, tó o bá fẹ́ kí ajá yìí kó bàyẹ̀ lára, kí ni ó yẹ kí n mọ̀ nípa oyún tó wà nù ẹ̀? Bébí wọ́n ló lóyún yìí. Jọ̀ọ́ ṣàánú mi, wọ́n ló ní mi ìrọ́kùnrin mi. Èmi ni mo lóyún àbí? Bẹ́ẹ̀ni wọ́n ló ní. Okay, olóyún àbó lóyún? Ṣé olóyún àbó lóyún? Ṣé olóyún àbó lóyún? Mi lóyún ìjọ ṣàánú mi torí ọlọ́ṣàánú mi ìjọ. Ló wá wà nù ẹ̀. Aṣọ ni mo ti kú. Aṣọ ló wà mí. Ó yá yọ jáde. Jẹ́ kí.
Tuntun ló ṣàánú mi mọ̀ kí jẹ́jọ́ mi mọ̀ tó ṣàánú mi. Aṣọ ló wà nù ẹ̀. O fẹ́ fi ṣe fẹ́ fi kó bá mi. Àmì ibi tẹ̀mí kó bá ìjọ torí ọlọ́mọ nífẹ̀ẹ́ ìjọ torí ọlọ́mọ. Kí ló ṣẹlẹ̀ kí ló fà ó? Báwo ti fẹ́ tó torí ọlọ́mọ? Kí ló fà? Yóò ṣàánú mi àbójú tí mo ṣe sẹ́yìn ní ìyẹ̀wò ló máa ń fi jẹ́jọ́ torí ọlọ́mọ. Àkójọ kò ṣe sẹ́yìn ló bá ń bẹ jẹ́ ló wá rò pé kò fi tiẹ̀ kó wá fi kó bẹ́ mi kó balẹ̀ ayé tèmi jẹ́. Mi kò bá ẹ̀wọ̀n wíwọ lóhùn torí ìfẹ́ tí mo ní sẹ́yìn ní bẹ́ẹ̀ jọ́ torí ọlọ́mọ ṣàánú mi má pa tèmi jẹ́jọ́. Ṣé o rájà tó wà lọ́wọ́ mi? Mo máa fi ṣá ìwẹ́lẹ̀wẹ̀lẹ̀. Màá wá pàkì ẹ sínú sáàkì. Màá wá lọ jù ẹ sí fúnra mi báyìí pẹ̀lú náà. Báwọn mi wà tó bá ti mutí ó máa ṣe wọ́n bí kò máa jà ni. Àwọn olómi tó bá ti mutí bíi pé kò máa jó kiri ni. Àwọn olómi dẹ̀ máa ń rojọ́ tó bá ti mutí. Bọ̀ tèmi bá ti mutí yẹn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe mí bí ẹni pé kí n máa. Rita! I mean, kí ló ń ṣẹlẹ̀? This is very unusual of you. I said I'm fine. Dìde sókè báyìí o, má fọwọ́ kí á gà mí o. Kí ló dé tó ń jẹun bí wọ̀ bí abáyé? Bàbá ṣe wèrè ni ẹni. Ọ̀pọ̀ táwọn sọ̀rọ̀ pa ẹ̀ kò lẹ́yìn wọ́n tó fẹ́. Ó mi sọ pé kò gbé lọ sórí bẹ́ẹ̀dì kò bá sùn tí yẹn bá yọ fáìn bọ̀ mi ò sọ bẹ́ẹ̀. Kílẹ̀ sọ ṣé ẹ fẹ́ sọ pé ẹ like me ni? Ẹ má fojú yẹn wò mí rárá o, ṣé òpẹ́ ṣe wà yìí? Ẹ kàn lè ra páàkì síbẹ̀ yẹn kí n sáré fún yín ní pastry. Ṣé wèrè lékè yẹn kò sọ bí mo ṣe máa ń tọ́jú òfin ẹ̀ yẹn? Àti níbẹ̀ ọtí ń pè mí lórúkọ nìyẹn. Mr. Ẹ má bínú sá. New position tán fún ẹ yẹn àfẹ́ mọ́. Wọ́n ti fẹ́ sọ mí di full house husband. Comfortable around you. Gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ náà ni máa tó lẹ̀. Ẹ̀ẹ́dọ̀ ọmọ ní ìbéèrè kan fún ẹ. Ṣé o lálàáfíà? I was going to tell you. Oh my God, no. Eléṣù ọ̀rọ̀ yẹn gẹ̀yẹ̀ wà láì. Ọmọ yẹn fẹ́ fagídí lámi ni ṣá. Adéyẹ̀kì oníkùbú tìlú alárànwọ́ tìlú àrànmọ́ ọ̀rẹ́ mi ta olùkú fúnra ẹ̀. Ẹja ni mo ń gbọ́rùn ní irúgbọ́ ẹgbà mi. Ibo ló fẹ́ pa àwọn ọ̀rẹ́ ẹ̀ máa wà báyìí. Club lọ máa wà tó ṣe wáyé. Wọ́n wá ẹ̀ ń bẹ̀. Ẹ̀rù tí ẹ bẹ̀. Pé kí ni ẹ? Ìpè fine boy like mi tí n bá wọ club lásán àwọn ọmọ yẹn wọ́n á máa kó mi jẹ ní rush. Ó mọ o. Nǹkan kan ló dá mi lójú tí mo mọ̀. Àjẹkùnrin náà ń jẹ. Why do you want to destroy the life of someone you called your friend? My friend? Wọ́n gbọ́ òṣì àti orí burúkú tó ń ṣe pẹ̀lú ọkọ mi. Wọ́n gbọ́ àṣírí yẹn ló tuntun sí mi lọ́wọ́ Ìgbọ́dọ̀ báyìí. fi fẹ́yàn kan náà. Ẹ wo bó ṣe gbà tó sí gbọ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mo dẹ̀ wá very sure pé kí ní abẹ́ wọn náà ó máa. You are a man. Show that you are. Má jẹ́ kóbìnrin máa pàṣẹ lé ẹ lórí náà. So, be a man. Man up. He's not responding at all. Kọ́ńtẹ́yìn ọkùnrin máa ń lé nìyẹn. And I don't want to break my promise to my mom. My virginity still stay my wedding night. Ẹ dúró náà bá jẹ́ ṣé tó bá jí láàárọ̀ kò kí n ibẹ̀ yẹn ń tutù kò kí n dá a ti ṣe yà a ti kíkọ́. David. Kí ló máa ń ṣe ní free time ẹ? A free time? Oh, you are a boring human being. Mo sọ fún ẹlẹ́kan pé mi kì í ṣe lesbian now. Nǹkan tí mo ń bí ẹ ni pé what's your best sex style? Imagine. Ó dẹ̀ rò pé kò yẹ kó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi kó tó gbé ìgbésẹ̀ tó gbé yẹn. Sorry.
I'm not into women. Ọmọ ọgbọ́n rọ̀jò gbàlà sí lára. As for me, I'm gonna be working on everybody. Eléyìí tí a ti jẹ àǹfààní tó ń jẹ bí n pé ó yẹ kí a jẹ àǹfààní iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan nínú wa. You are a dead man. Any sùúrù ẹ. Mr. Bernie. Fólì ó jẹ́ mọ́ para rẹ̀. Baba landlord. Wọn ò torí tiẹ̀ wá. Ìparí oṣù ló dá. Bẹ́ẹ̀ni. Wọn ò tí ì sìn lówó. Sùràkásùrà. Ẹ̀yà àmàlà. Òun ló ní wá gbowó mi lẹ́nu. Bí n bá sì kọ̀ tí ń wà, ó lè dọ̀là ní ìsìn kó tún lọ́run tún ti fowó sanwó àwọn ọmọléèwé. Ẹ̀bẹ̀ náà wọ́n sì máa bẹ̀. Mo ṣe ń bọ̀ báyìí kí n sáré gbọ̀dọ̀ ẹ̀ kí n gbà. Nítorí tiẹ̀ wá bí o. Ìyá àmàlà. Ìyá Dàpọ̀ gìrìgìrì. Ewédú àtàmàlà àti gbẹ̀gìrì. Ẹ̀gbọ́n náà kí ló ń ṣe bàbá àgbàyà yìí náà? Àtòkù máa kù, àmọ̀nà ọ̀run máa lọ. Ó ṣàdá mi lóhùn kó ṣe kíá. Ká tètè padà sílé kí lọ fún lóògùn tó máa fi sùn tẹ́ ń pé ó dàárọ̀ làkó tó jí. Kí lọ bá ọkùnrin tó so ogun tó ẹrù mi gbé tó máa gbé mi débẹ̀ tó máa gbé mi tìràbáyé ju ní ṣúkẹ́ṣúkẹ́. Jesus. Ìwọ náà ṣé o sì? Ṣé torí tèmi náà lójú ṣìṣe pé Jésù? Torí kò yé mi. Bí tẹ́nẹ̀tì bá sanwó láńlọ́ọ̀dù aṣáàdúrà ni. Ìyá àmàlà á kó kú mi kó lọ ilé ẹ̀. Jẹ́ ń béèrè kankan lọ́wọ́ ẹ̀. Baba landlord. Arábìnrin tó dúró síbi mọ́tò yìí. Báwo ló ṣe jẹ́? Ìyàwó mi nìyẹn. Ayé mi, ojú ọgbẹ́ mi, ìfọ̀kànbalẹ̀ mi, ojú egbò mi, ẹni bí ọkàn mi, gbogbo ayé mi pátápátá bó ṣe wà yẹn, òun mo gbélé lọ́wọ́. Ṣé tí máa san kankan fún yín ṣé ẹ gbàgbọ́? Tí kì bá ṣe pé tí ó máa yẹ owó ilé ẹ̀ tó máa san níparí oṣù màá gbọ́ bọ̀ tó bá ti jẹ́ tó máa yẹ owó ilé ẹ̀ níparí oṣù mi ò lè gbọ́ Jésù mi. Bàbá ṣe rí arábìnrin kò ṣèyàn gidi o olójú méjì o ṣe rí nǹkan tí màá sọ fún yín ni pé ohunkóhun tó bá fún yín lálẹ́ pé kẹ́ ẹ mú ẹ má mú o ẹ má mú o ẹ má mú o. fólífólì. Bàbá ẹ má mú o. Orí ẹ̀ là ń kàn irọ́ pọ̀ kí ni ṣe àwọn eléyìí wọ́n ti gbá ayọ̀ gbá àwọn Maradona rè àwọn family president wa àgbà kan Maradona fada ibi orí ògbé wa dé bí o bá rí ògo àgbà lọ́wọ́ yìí là wà ó lè gbá àyàn kú.
látàárọ̀ ó ti pẹ́ jù náà. o lè filẹ̀ àǹfà bá ṣe. o sure. let's go. o máa ṣeré fún mi mọ́jú ní. gan. obìnrin ayé obìnrin rèé Florence ládùúgbò bí mo ṣe tọ́jú ẹ̀ tó àṣírí ọmọ ilẹ̀ ilẹ̀ báyìí ní ọjọ́ pé wọ́n bá gbé sórí bẹ́ẹ̀dì wàá jarun ká mọ́lẹ̀ mo ṣe o wọ́n wá fi oògùn oorun fi sínú ọtí ẹlẹ́rìndòdò fún mi bí ìbá aṣọ pẹlọpẹ Fọlọ́runṣọ ńkọ́ àṣírí òótọ́ ni wàá tayọ ọlálẹ́jọ́ ń fi nǹkan sí nǹkan nínú ilé yìí náà bí tiẹ̀ ti da àṣírí ẹ̀ ti tú ibi tí mo ti bù mo ti fi di. rògbọ́ mọ̀ lọ Florence padà Fọlọ́runṣọ fún èyí tó ṣe yìí ó gbádùn mi nínú ilé yìí èmi náà ṣe bẹ̀bẹ̀ fún ọ obìnrin mọ̀ burú o obìnrin ò lọ́rùn o. Fọlọ́runṣọ. bàbá landlord. ṣé o mọ̀ pé Florence tí mo gbé wálé ó dẹ̀ fi nǹkan sínú drinks fún mi láti lè pé kí n mu kí n lè sùn ó wá rò pé mo ti mú mo ti sùn ni wá dẹ mu mo gẹ̀dẹ̀ po kò mọ̀ pé mi ò mú ó rò pé mo ti mú ni ó bá gbéra ó bá tún gba yàrá tẹ́nẹ̀tì mi lọ tẹ́nẹ̀tì inú ilé yìí ni o ẹni tó mọ̀ ní Ayọ̀ọ́lá. Cowboy. ọ̀dọ̀ Ayọ̀ọ́lá ni Florence súnmọ́ jù nígbà tó máa wọlé padà mo yà tún yà díjú bí ẹni tó ti sùn níyàwó tí mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà mo fẹ́ gbé tán wọlé ni o ṣé ò bá jọ pé lọ pé ẹ̀wọ̀ tó já mi sí tó mèrò ọkùn ẹ̀ ṣé o mọ̀ pé ìbá máa gbá mi ni. àti pé lọ́wọ́ Ọlọ́run. àmọ́ n tó ṣe ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu fólè ó ti wá gbà mí lásìkò ẹ̀rùn èmi náà wàá gbẹ̀ lásìkò òjò. On behalf of me and all my family o sanwó lé mọ́ nulẹ̀ gbogbo iye ọdún tóun tó fẹ́ lò nulẹ̀ o sanwó lé mọ́ tí n bá gbowó lọ́wọ́ ẹ̀ kí ya mi pé mi jọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. kémi ò mi san rẹ́ǹtì mọ́ ẹ ṣe gan o. oore tí wọn náà ṣe fún mi jù bẹ́ẹ̀ lọ àmọ́ o tún wá kú kan tó máa ṣe fún mi. kí ni ẹ. n lọmọ kan náà tí mò ń fẹ́ lọ́wọ́ báyìí. bàbá. èmi kòkòrò ṣẹ́ni ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ wotí mi ìṣàní para mi òwúrọ̀ mo ṣì wà mi èdè ọ̀sán débi tí máa dé rọ̀lẹ́ ká má tiẹ̀ sọ pálẹ̀ nígbà mo wá wà lówùúrọ̀ mo wà ní gbé ìṣàní para mi ṣùgbọ́n mo rí yín náà mo fẹ́ gbé yín náà tán ni ṣùgbọ́n mo wá fẹ́ kó bá mi rọ ọkùnrin ìjọ tó bá ti wá máa kàn sí ẹ kó wá mi rọ ọkùnrin. tó bá jẹ́ yẹn ni kò sí kankan lélẹ̀ tẹ́tí ẹ̀ ti ní pé mi ò sanwó lé mọ́ yìí nǹkan tẹ́ bá ti fẹ́ ni máa ṣe. kéré wo kó o lè mọ̀ pé wọn ò ṣe léré o kó o lè mọ̀ pé wọn ò ṣe léré tún fèlè ìṣọ́kẹ́. bàbá náà níní ìjayé yìí pẹ́. níní àfọyín èèyàn ni wọ́n náà àkódájọ máa ṣe fàájì inú yàrá yìí gbogbo ọgbà báyìí ilé nílé ẹ o bí tẹ́nẹ̀tì kan bá ṣe wèrè jẹ́ ń gbọ́ mo lè torí ẹ lé wọn jáde èèyàn ni ẹ ṣe. ẹ kú jókòó ok mo fẹ́ confirm pé email ló kù ṣé méjì tó kù náà ni ok give me a few minutes I'm coming back. ọmọ love powder tí mo ń lò yìí kó yà ṣiṣẹ́ ni o once the interviewer ẹ bá ti fojú pọ̀n mi báyìí kò fún mi iṣẹ́ yẹn ní straight ilé ìtọ́jú kù sẹ́gbẹ̀ẹ́ mi pẹ̀lú àwọn tó kù ẹ̀ mo mọ̀ pé wọ́n kàn ṣeré wá lásán ni torí èmi ni màá certainly gbàṣẹ́ yìí. Ha! God have mercy. I hope everything is okay. Everything is okay. Everything is okay. Yeah, okay.
Okay, I could go. You know, I made you turn next person. Okay, follow me. I will look. Can you introduce yourself? Okay, orúkọ mi ni Folorunsho Shijuade. I'm the only child of my parents. Although I lost my dad 4 years ago, but my mom is still alive. And I studied at University of Lagos. I graduated with a strong 2-2. I'm a fast learner. I have a very good eye for detail. I'm a team player, and I work very well under pressure. And anything else you want to know about me are in my CV. Okay, so can you cope with stress? And how can you convince me that you can work under pressure? When I was studying for my degree, I was also working as well. So láti pa méjèèjì pọ̀, in fact, ìṣòro ńlá ni, but I was able to cope with it. Oh, great. Honestly, I'm impressed. So I might get back saying via email, and you can have your credentials. Shema, so we'll get back to you very soon. Okay. So how soon can I start? Oh, we'll get back to you very soon. Thank you very much. Yeah, you're welcome. Irú ikú wo ló yá tí ò ní ní lára? Ṣé kí n lọ bẹ́ sódò àbí ṣé kí n délé kí n lè gbé poison jẹ? Irú ayé wo gan ni mò ń gbé? Ayé tó ṣòfò. Mi ò lẹ́bí, mi ò lára. Kò sẹ́ni kankan tí mo fojú jọ. Ikú yá ju ẹ̀sìn lọ. Ẹ káàsán, madam. Ẹ káàsán o. Madam, kí ló tẹ́ fẹ́ para yín? What? Arákùnrin, kí ló ṣẹlẹ̀? Irú question wo nìyẹn? Ta ni? Orúkọ mi ni Folorunsho Shijuade. So, ṣé nítorí ẹ̀ lẹ ṣe wá ń bi mí ní irú question yẹn pé ṣé what does that mean? Actually, ṣeré mi tí wọ́n yẹ ọmọ orúkọ ni mi. Mi ò níyá, mi ò ní bàbá. I lost my parent few years ago in a plane crash. And since then I've been lonely, but actually I got married 5 years ago. But I was unfortunate. I wasn't blessed with the fruit of the womb. Mi ò gbọ́ pa, mi ò gbọ́ po. My husband, with the whole back and forth, brought in another woman. Èyí túmọ̀ sí wípé ó fẹ́ obìnrin míì láti tà wálé. And ever since then, I've just been living life like I'm not alive. I have been so lonely in this world. Mi ò lọ́rẹ̀ẹ́, mi ò ní anybody. Ó ní mo ṣe wá rò wípé maybe if I end it all, gbogbo wàhálà mi, gbogbo làálàá mi nílé ayé yìí, ìyẹn máa dópin. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. You have to just calm down. This is not the end of life now. Tẹ́ bá gbọ́ story ẹlòmíì, ẹ̀rù á bà yín. So kò sí nǹkan Ọlọ́run ò lè ṣe. And I promise you from today, I'll be your friend, I'll be your brother. Tẹ́ bá need anybody láti call, just call me. If you need help in the house, in your house or anything, just call me. I need ọ̀rọ̀ ti ọmọ àti ọkọ yẹn. Àfi l'Ọlọ́run lọ́wọ́, kò sí nǹkan t'Ọlọ́run ò lè ṣe. Actually, I don't know why, but I feel so relieved talking to you. Thank you so much. Pleasure. My pleasure, yeah.
take your drink. Thank Let's you. drink. It's a new friendship. Yes. Cheers. Gbogbo ayé ló máa jẹ́ nílé mi. Kẹ̀mí kan rí dẹ́. Àti ìṣe máa fi nǹkan lé tó tutù gbẹdẹgbẹdẹ. Gbẹdẹgbẹdẹ. Àmì sí lẹ́nu. Ọbẹ̀ yìí. Lọ sí. Bàbá ẹ máa jáyé ìpẹ́ ni. Lọ́jọ́ orí mi. Àárọ̀ mo ṣì wá. Mo dẹ̀ ṣe máa lọ sùn. Mo ṣe máa rọrọ̀ lẹ̀ kí n tó wá lálẹ́. Ọ̀rọ̀ sì jìn. Olha foi. Olha mi. Já te é. Àbí? Ó máa bẹ́ẹ̀. Ó yé mi bàjẹ́. Mi tẹ́ ẹ̀rù dé gan, ó yé mi. Dẹ̀kun. Pàtó fi jíjù lọ. Ọ̀rọ̀ ni tó ń bọ̀. Ó sì máa jẹun ọ̀sán kó tó lọ bí o. Babaláwo. Àdúrà. Kí lè rọ ọkùnrin? Mi ò gbọ́ nǹkan kan. Tó àgbọ̀ tí mò ń sọ fún ẹ pé ó yé mi, ó yé ẹ o. Mi ò gbọ́ nǹkan kan bàbá. Èyí tó ń lọ lọ́wọ́ tó olóò gbọ́ nǹkan kan. Kò sí ní gbọ́ nǹkan kan. Torí kò lè gbọ́ nǹkan kan kọ́ mo ti ní òwá ni. Kí ló wí? Kí ló wí? Ní kò sọ nǹkan kan bẹ́ẹ̀. Bóyá kò ro nǹkan kan. Àbájẹ́ lọmọ yìí ni. Kó ti mọ̀ pé adẹ́tàkùtẹ́lẹ̀ fún un pé bóyá a fẹ́ gbọ́ nǹkan kan àbí kí ló rò. Irọ́ kò rí ẹbí bẹ́ẹ̀ láíláí. Kò jẹ́ pé kò bóyá kò ro nǹkan kan lọ́kàn ẹ̀ ní. Ó dalẹ̀ kó tó lọ. Bí o máa jókòó sí dalẹ̀ rẹ̀. Ọgbọ́n tó bá fẹ́ kọ́ máa fún ẹ mú mu. Kọ́ máa jẹ. Kò ṣe ní gbọ́ nǹkan kan, ó máa gbọ́. Ó máa gbọ́ nǹkan. Wọ́n ń gbọ́ pé kó sílé mi ṣe nìyàn. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kí àdúrà ló kù kẹ̀dẹ̀ máa bá mi ṣe fún. Bàbá jayéjayé. Dámiláre ṣe nìyàn. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kí èèyàn rẹ̀ Aya Entertainment àdúrà ló kù kẹ̀dẹ̀ máa bá mi ṣe fún. Kó sílé mi ṣe nìyàn. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kí àdúrà ló kù kẹ̀dẹ̀ máa bá mi ṣe fún. Wo ó sì lè ló gbé wa jáde ó gbé mi àti ẹ̀ ó tẹ́ wa sí gbogbo ayé la jẹ bá a ṣe ń jẹjà Saheed Maluti ló ń ní kọ́ máa kó ẹnikẹ́ni èèyàn kéèyàn ẹni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ló ní wọ́n máa kó wa. ẹ ti lọ dágbà ṣe ìka ni mo wá mọ̀ gbàdé ẹgbẹ́ dání o àbí akọ̀kújòkó akọ̀ ń ṣe fàájì à ń jẹ amúntiwa ni èèyàn ní kó sílẹ̀ máa jẹ́ òmòjọ́ kan tó o bá mọ̀ á mọ̀ pé ọkọ ẹ láwọn èèyàn gidi lára. Ìwọ Ọlọ́run màá wá kọ́ mi mọ̀ ṣe báyìí má dẹ̀ kí n ṣẹ̀ṣẹ̀ gbé o bàbá yìí nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n lóòótọ́ lójú mi lọ àwọn kò ní tùmọ̀ ṣàánú fún mi má kí ọkàn yẹ mi àti ẹ̀ kó bá mi gbàdúrà ẹ̀ kó bá mi kún lọ́wọ́ má dẹ̀ kí n ṣàṣetì má dẹ̀ ń ṣàṣedànù kò ṣàánú. Bàbá Lárìn lọ́ọ̀dù. Ó jẹ́ pé ayé. Bàbá Lárìn lọ́ọ̀dù. Mi ò ní bá jẹ́ pé tọ̀run báyìí. Ó ti ṣẹlẹ̀. Irọ́ o. It don't happen. Ó ti ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀. It don't happen. Ó ti ṣẹlẹ̀. Ó ti ṣẹ̀. It don't happen. Ó ti sàásù. Ọ̀pọ̀lá kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀. Àṣà tuntun tá a mú bọ̀m̀bì táwa ti ń bọ̀ nìyẹn. Ó ti ṣẹlẹ̀. Àwa ló ti ṣẹ̀. Ó ti sàásù. Ó ti ápù ló jẹ́ bẹ́ẹ̀. Irọ́ fún mi rẹ̀ a máa tún sí lọ lóògùn. Mo ń tẹ̀sẹ̀ jókòó ti látara.
mo ti jẹun fẹ́ lọ sùn. Fẹ́ sùn, òun náà ń bọ̀. Àkọ́lá, ẹ take care. A máa yà. O ti ró ọṣẹ mọ́dì báyìí. Ẹ ti yí ẹ. ẹ jàre. Kò wá sí fáànù yẹn, ó máa ṣe yáyáyá. Mo ti gbọ́. Ẹ ṣáà máa pẹ̀ ṣetán bí. Mo ń lé lọ nísìnyí, kò gbọ́dọ̀ jókòó pẹ́. Ìyàwó lẹ́ni. Ìyàwó gidi lẹ́ni. Ó ti sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀. Ó fẹ́ràn yín tó jẹ́ pé gbogbo bó ṣe wà mẹ́ àdúrà ló ń gbà wípé kọ́lọ́ máa ya ẹ̀yin méjèèjì o. Bàbá ẹ gbàgbé ẹ ó ti ṣẹlẹ̀. Wife lele. Wife ni. Wife materials. Wife nìyẹn. Ìyá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Ọmọ gidi ni. Ọmọ gidi ni o. O ti parí. Àbí kán fún ẹ ní ẹnìkìn. Ẹ wà ń bẹ̀rẹ̀. Wà á tún mú. Ìgbà táwọn ẹ̀ ti gbọ́ ti ayọ̀ sí. Ó mú ẹ gogoro bí mú àwọn òyìnbó. Ó fẹ́ràn ògò. Ó mọ ya mú bí a ti ń bọ̀ lọ́hùn. Yóò tún mú sí. Wá máa lọ, wá máa lọ, wá máa lọ. Ògbọ́ tó ti ní má pè, ó ò lè logo mọ́. Wá máa lọ, tí ní má pè, wọ́n ti ní má pè, tí ní má pè. Ohun tó dẹ̀ ṣe tó, onílé bá ti ń fà parí kíní kan òwe ló tó lọ ni. O ti ṣiṣẹ́ tá a ní o wá ṣe. Gbogbo ayé la ti gbé ẹjẹ. Ó jẹ ẹja Saidi. Ẹ kó sílé rọtí jọ fún wa. Síbẹ̀síbẹ̀ náà ó máa lọ ti ṣíyanjú tèmi náà. Ṣé mi ò sáà lè san rẹ́ǹtì náà? Mo ti sọ pé o ti jogún lé iye ọdún tó bá wùn ẹ́ kó o fi lò. Má tiẹ̀ rí mi rárá, má rí mi mọ́ ó dọ̀la. Ẹ wá lọ ka wọ́n nílé. Má gbó jìgìjìgìjìgìjì. Má gbó ṣàkàṣàkàṣàkàṣàkàṣàkà. Ayayayaya. Ìkàmà làwọn ènìyàn kí ló lè fà tẹ́nìkan ṣe máa gbèrò láti gbẹ̀mí ọmọlàkejì ẹ̀. Báwo ni mo ṣe lè yọ máa yìí kúrò nínú jàǹbá yìí o. Okay, we can search in pẹ̀ online bí a máa rí kankan pa ẹ̀. Okay. Chief Gbadebo Babawale. Who am I? Nice. Sidi. Ẹ pẹ̀lẹ́ sá. Ẹ káàsán. Ẹ rà sá. Owó sá. Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́ sá. Ẹ jọ ṣé bí ni perfect construction? Balance. Ibi gangan ni. Àmọ́ ẹ má bínú, ṣé ò sí ṣá? No, mo fẹ́ rí CEO ní Chief Gbadebo Babawale. Ọ̀gá pátápátá. Ẹ má wá bínú. Ẹ̀yin àti wọn ẹ ní appointment tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. No, rárá. Mo kàn fẹ́ rí wọn fún business kan ni. Business àbí? Bẹ́ẹ̀. No problem. Ẹ wí, tẹ́ bá ti gbá báyìí. Ẹ máa pàdé èèyàn kan náà. Ẹ sọ pọ́dọ̀ gàlẹ́ lọ. Ẹ ṣé. Kò tọ́pẹ́. Tọ́pẹ́. Hi, good day, sir. Good day, madam. Can I have your seat? Oh, thank you. So what can I do for you? Please, I need to see Chief Gbadebo Babawale. Share an appointment pẹ̀lú wọn. No, rárá. I'm sorry. We need láti ní appointment pẹ̀lú wọn kẹ́ tó rí chief. Nǹkan tí mo fẹ́ rí wọn fún yẹn wà very, very important. You have to get an appointment. Ma, fine. Good afternoon. Kí ló fẹ́? Wọ́n láwọn fẹ́ rí chief. Oh, ẹ fẹ́ rí chief? Yes, mo fẹ́ rí chief. Ṣé kò sí sá? Mo fẹ́ rí wọn fún nǹkan tó wà very important ni. Oh, ẹ lè sọ fún mi, màá bá ń jíṣẹ́ fún wọn. Mi ò lè sọ fún yín, ó wà very, very important, confidential. If that's the case, ẹ lè rí chief báyìí o. Schedule one tight this week and next week. Next week? Àti wà too late. That means you have to tell me so I can tell him. Oh, sorry, mi ò lè sọ fún anybody. That means you have to come back. Okay. All right, sir. Thanks for coming. All right, sir. Do have a nice day. Thank you, sir. Okay, thank you. You're welcome. Ma,
mi gbé package kan jọ tó bá ti dé kó pè mí. All right, no problem. All right, ma. Thank you. Hello, young man. Yes, sir. What is the problem? Lórí tó ń sáré tẹ̀lé mọ́tò kí ló ṣẹlẹ̀? Yes, sir. Mo fẹ́ rí fún ọ̀rọ̀ tó wà very important kan ni. Oh, o fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni, sir. Wọ́n tó wà important. Yes, sir. Ṣé o lè sọ́nsìn ni? Ó mọ ohun tó ṣẹlẹ̀ ni pé èmi busy gan. Bí a ká sọ di next week. Next week yẹn ti late. I'm a busy type, so kò lè late. Tó bá lè do the next week bí a ká sọ di ìgbà mi. Màá fẹ́ ládírẹ́sì tó lè wá láti wá rí mi. But tó bá lè do the next week, no, I can't wait, no problem. So maybe any other time. Let's go. So enjoy your day. Or do you need any cash? Yes, sir. Okay. Mi ò ṣe mistake now. Ó dà pé bí ni jeep yẹn wọ̀ lánàá fẹ́. Then find out. Ta ni ẹ mú bọ́ o? Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ mo wá rí Chief Gbádébọ̀ ni. Láti bo. Láti ilẹ̀ yìí náà ni. Mo fẹ́ wá rí wọn fún business ni. Ọ̀gá mi ò sí nílé, wọ́n ti travel láàárọ̀ yìí. Travel? Bẹ́ẹ̀ni. Ìgbà náà máa dé báyìí. Àmì ilé sọgbà tó máa dé o. Ok, ẹ̀wọ̀n kan. Tán bá dé, ẹ bá mi fún wọn ní ìwé yìí, lẹ́tà yìí. Tán bá ti kà, ó máa yé wọn. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé o. Tán bá ti kà, ó máa yé wọn. Ẹ máa yé wọn. Màá bá yín jíṣẹ́ fún wọn tán bá dé. Ó máa kà, ẹ ṣé gan. Ẹ fún mi ní nǹkan kan. Kò dé wá sí change lọ́wọ́ mi náà báyìí sí. Tí bá ti wá again. Kò sí change lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe múra yìí. Àwọn ni wọ́n ti gbọ́. Màá bá yín jíṣẹ́ fún wọn. Ó dàbọ̀. Kẹ́kílé o. Ṣé ń gbọ́? Kí n bá wọn jíṣẹ́. Mo mọ̀ pé ṣẹlẹ̀ wá. Lẹ́tà aṣẹ́ ló wà nínú ìwé. Mi ì dẹ̀ ní fi jíṣẹ́. Ọ̀gá mi tó wà lókè. Mo parọ́ fún wèrè. Mo máa yá ni. Nígbà bá dé náà, a ti ń rà pẹ́rẹ́ pé kò ní sán mi. Ó náà hùn. Mi ní jíṣẹ́. Chief Gbádébọ̀ Babáwálé. Yes. Ẹni mímọ̀ mi dáadáa ni wọ́n. In fact, he used to be our family friend when my parents was alive. But he has not been in the country for a while now. Recently, about 3 months ago, ni mo share update pé wọ́n tún padà wá sí Naija. Okay. Yeah. So, ṣé kò sí why tó ṣe ń bẹ̀rẹ̀? No, that is kò mọ̀ ọ́ gangan nìyẹn o. Bẹ́ẹ̀ ni mo mọ̀ wọ́n. Well, ó serious o. About a few days ago, 2 days ago actually, mo lọ sí lounge pẹ̀lú ọ̀rẹ́ mi. Àkànní pé ká lọ mu drinks. So just in the corner, there's this guy tó kàn dájọ́ kò tí mo wò bọ̀bọ̀ yẹn. Apparently, mo ń gbọ́ tọ̀tẹ̀. So mo á gbọ́ bó ṣe ń ro bó ṣe máa assassinate Chief Gbádébọ̀ Babáwálé. Yes. Assassinate? That's correct. All within the next 4 days ló máa pa. That is serious. Yes, mo wá wò pé okay. Báwo ni mo ṣe máa mọ ẹ tó ti máa jẹ́ gan pápá? So mo wá search online, mo wá get office address wọn. Bí mo ṣe ń dé office wọn báyìí ni wọ́n drive out. Máa lé mọ́tò yẹn. Mo lé títí débi up the hill kan. Mo ṣá béèrè lọ́wọ́ wọn wá slow down. But mo try láti explain fún wọn, wọ́n ní àwọn busy. He didn't give me any audience, bó ṣe drive off nìyẹn. Wọ́n wá pé báwo ni ìfẹ́ ṣe. Apparently mo wá find ilé wọn again. So mo dé ilé ẹ̀ nìyẹn. Mo dẹ̀ fún gate man wọn ní letter. Because at least tó bá ka letter yẹn o, a mọ nǹkan tó ń ṣẹlẹ̀, I get an idea. But seems nothing is working. Wow. Assassinate. Yeah. That is serious o. Èmi ò dẹ̀ ní nọ́mbà wọn, mi ò bá ní pé kí n pè wọ́n. Àti pé Shori Chief tó wọ yẹn, he's a person of influence. Okay. So àti rí wọn máa le gan, cause you need to have an appointment to see him.
but ọ̀nà wo la lè gbé gbà o? Okay, ilé wọn. Ó yẹ kí n ṣe mọ address ilé wọn. We can go to his house. Tó bá rí mi, wọ́n mọ̀ èmi ń tèmi. So I think you should have access through me. Thank you, Sherity. Kò tó pẹ́. Ó fẹ́ assassinate. Chief Gbadebo. This is got me a little serious. Ẹ káàsán. Orúkọ tèmi ni Ìrètí Ajíbádé. And yes, thank you. And I'm here to see Chief. Èmi gangan ni CEO Douglas Group of Company. Ẹ má bínú ma. Ṣé ẹ ní appointment pẹ̀lú wọn tẹ́lẹ̀ ni àbí ẹ ti pè wọ́n pé ẹ ń bọ̀? Actually, mi ò ní appointment pẹ̀lú wọn. Àti pé mo ti sọ nọ́mbà wọn nù. But ẹ̀yin ẹ jẹ́ kó mọ̀ pé ọmọ late Chief Ajíbádé ló ń wá wọn. He will be more than happy to see me. Ẹ fún mi ìṣẹ́jú kan. Ẹ jẹ́ nǹkan gáàmù náà. Okay, thank you. Hello sir. Yeah, kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́ ẹ sir. Àwọn kan náà ń béèrè yín níbí báyìí sir. Wọ́n ní ọmọ late Chief Ajíbádé. Ọmọ Chief Ajíbádé. Ìrètí nìyẹn. Àbí? Oh. Lẹ́tà yìí. Ní kó máa bọ̀. Okay sir. Okay sir. Mo lè ti ń wá ọmọ etí pẹ́. Imagine. Òun ló wá ka mi mọ́. Wọ́n ní kí ẹ máa wọlé bọ̀. All right, ẹ ṣé gan ni. Thank you. Báwo ni Ìrètí? Fine, sir. I'm very sorry. I'm deeply sorry pé mi get across here after ikú our parents. Má bínú. At all, sir. I'm very sorry. Àkọ́kọ́ ṣẹlẹ̀ sí mi náà. I lost my wife. So ó dẹ̀ hit me gan. So mo láti fìlú ìsílẹ̀ for like 4 years. Ṣe dé kò pẹ́. I'm so sorry about your wife, sir. Actually, èmi náà mọ̀ pé you've not been in the country for a while. But èmi ò mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Accept my condolences, sir. Àwa ikú kankan ò sí. Àwa tó kù ní kí Ọlọ́run bá wa kó tọ́ wa ká dàgbà ká dògbò. So how are you doing? I'm okay, sir. You're looking good. You're not looking bad yourself. Who is this young man? Ojú ẹ̀ dẹ̀ look so familiar. Yes. Ọ̀rẹ́ mi ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó gbọ́n kankan nípa yín. Èmi. Bẹ́ẹ̀ni, and ìgbà tó dẹ̀ máa kàn relate ẹ̀ fún mi, ó wá jẹ́ wípé ẹ̀yin ni ọ̀rọ̀ yín mo dẹ̀ mọ̀ yín, so ó ní mo ṣe lo influence mi pé okay, ẹ jẹ́ kí n kúkú mú wá kó wá fi ẹnu ara ẹ̀ ṣàlàyé fún yín. Young man, what is your name? Folorunsho Ṣíjọ́adé ni sir. Èmi dẹ̀ pàdé tẹ́ni kí n wá ní next week. Oh, tó ń sáré tẹ̀lé mọ́tò. Bẹ́ẹ̀ni sir. Wo mo fi Ọlọ́run bá bẹ̀ mo ní a very important meeting tí mo gbọ́dọ̀ attend to, mo dẹ̀ ti late, so má bínú. So yes sir, so nǹkan tó ṣẹlẹ̀ ni pé bíi 3 days ago èmi àtọ̀rẹ́ mi lọ sí lounge kan pé ká kàn lọ mu drinks. Báwo ni mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ olóyè Babawale Gbadebo yìí? Mo dẹ̀ gbọ́dọ̀ mọ bí mo ṣe máa pa arákùnrin yẹn láti èní sí ọjọ́ 4. Owó àti mọ́tò tí wọ́n dẹ̀ sọ pé àwọn máa fún mi ó jọjú gan. Kò sí bí mo ṣe fẹ́ dá iṣẹ́ ìṣe. Àfi kí n wá àwọn tó lè ṣe. Iṣẹ́ PA tí mo kúkú ń ṣe fún olóyè gan náà kò ṣe kó pè mí. Èló náà fún mi. Èmi máa ṣe o. Àfi kí n ṣe ni. Mo máa fi wẹ́lọ̀. Màá wá àwọn agbanipa tí wọ́n bá mi ṣiṣẹ́ yẹn.
bẹ́ẹ̀ni sá. In fact ìgbà tó kíní ẹ ṣẹlẹ̀ ó disturb mi gan kò dẹ̀ sẹ́ni tí mo lè sọ fún ọ̀rẹ́ mi tájọ lọ mi ò lè sọ fún torí mi ò really trust ẹ̀ but mo kàn ní kí n mention ẹ̀ fún ìrètí ló dẹ̀ sọ pé bọ́lá ṣe máa ṣe pé òun mọ̀ yín dáadáa mo lè explain pé mo ti try láti rí ní wá ní òun máa mú wa wá sí ibi. Okay. I want you to know one thing. Tí o bá ṣe ọlá ọmọ mi, mi ni welcome at all. But máa ń béèrè question kan lọ́wọ́ ẹ̀. Yes sir. Báwo ló ṣe ń rí ìdọ̀kan yẹn? Báwo ló ṣe ń mọ̀? So a month ago or so mo ní accident kan after effect accident yẹn ni pé anything táwọn èèyàn bá ń rò láround mi mo máa ń gbọ́. Really? Bẹ́ẹ̀ni. Actually sir, bí èmi àti ẹ̀gbọ́n ṣe pàdé nìyẹn cause a month ago mo ní àwọn issues, personal life issue, but with his help I was able to overcome it. So nítorí ẹ̀ ni mo ṣe tún mo wá síbí. Ọlọ́run máa wà pẹ̀lú wa. Àmín. Àmín sir. I'm here with you now. No problem. Nǹkan tó sọ yẹn, má worry, máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀, and I will get back to you through her. Okay, sir. No problem. So sir, I would like to take our leave now, Oh. sir. No, not now. To ṣe wá rí mi after a very long time. Màá ní láti ṣe ara lè jẹ. Oh no, you don't have to bother. Ẹ má worry, ẹ má ṣe yọnu. Yeah, okay. Okay, give me your phone. Let me type my number there. Okay. And you forward your account number because mo ti jẹ lówó tó pọ̀ gan. Okay, sir, I insist. Yeah. So báwo things generally? Thank God, though, Ashanti. Snake. Mo rí pé ọmọlúwàbí ènìyàn ni ẹ́. That is the reason why mo fi ran take care easy pẹ̀lú ẹ. Mo sì mọ̀ pé wọ́n náà mọ̀ wípé mi ìfagbára mú ẹ. Àwọn ọmọ mi ò ṣiṣẹ́ anything much fún ẹ. Snake, and for the last time, ta ló rán ẹ láti pa Chief Gbádébọ̀ Babáwálé? Mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà. Èèyàn kankan rán mi, kí lẹ fẹ́ kí n sọ? Èèyàn kan rán mi. Ó dàbọ̀ fẹ́ rí other side of me. Ó fẹ́ ní ká ṣe bí ọmọlúwàbí. Ó fẹ́ cooperate. Okay now. Officer. Sir. Yes, sir. Snake, for the last time, ta ló rán ẹ? Mo ti sọ fún yín náà, ẹ má sùn sí báyìí náà, mo ti sọ fún yín. Mo ti sọ fún yín. Kí ló sọ? Mo ti sọ fún yín. Kí ló wí? Má jẹ́wọ́ èmi ni má jẹ́wọ́ èmi. Sir, hey, mo want to shape life me. In fact, you have turned my life around. Ẹ ti gbọ́n ìṣẹ́ àti ìyà kúrò láyé mi. Mo ti graduate since láti 4 years ago. Mo ti wáṣẹ́. Mi ò ríṣẹ́. Ẹ wá fún mi níṣẹ́ ní construction company. Not just another job, with benefits, cars, house. Excuse sir, ẹ mọ nǹkan tẹ́ ṣe aláyé mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín sir. Wọ́n jí lè jáde. Sit down. Daddy, please, sir, ẹ jẹ́ kó dúpẹ́. I really appreciate all that you've done for him. Thank you so much, sir. May God reward you. Amen. It is a lot. Amen. This job that you have given to him means a whole lot to me and myself. Amen. Thank you, sir. God bless you. Amen and amen. But firstly, I need to thank you first. Because, see, o bá listen so, láti mú wá sọ́dọ̀ mi. Ibo lèmi fẹ́ wá answer. Yes, ibo lèmi fẹ́ wá answer. So, gbogbo wọn tó enjoy yín kò ní lè enjoy ibo ni mo ti fẹ́ wá. Ṣé you understand? So, tí o bá ṣoore fún yàn, àfi kí yàn dúpẹ́. So, you deserve to be happy. You're a good man. And I'm very happy pé mo mọ̀ ẹ́. Kò sí wàhálà. Sórí tó bá ṣe dáadáa, promotion ẹ̀ máa yá o. Yes. Ó máa yá. Ẹ tí wàá ṣe dáadáa, promotion ẹ̀ máa yá. But the promise is, sir, I will not disappoint you by the special grace of God. Amen. Ẹ wo.
ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ alákọ̀ọ́rí ti bí ó dẹ̀ ti jẹ́wọ́. Oh, yes. Thank God. Kódà ẹni tó wá ràn ó yà mí lẹ́nu. Èèyàn burú, èèyàn níkà. Wow. Yes. Uncle mi ni. What? Yes. Nígbà tí àwọn mi kú tí wọ́n travel, ó ti take possession gbogbo properties mi, ó ti believe pé òun ló máa jayé. So when I came back last month, ló ti wá wí, kí ni mo fẹ́ wá ṣe? Kí ni kan? Òun ló rán Láre, ó promise them 10 million. 10 million? This stupid uncle yìí. Hey, our properties mi tó wà ń kí àwọn ojú nǹkan tó ń sọ yìí lọ. Million tí mi ti ẹ̀ wó bẹ́ẹ̀. Tí mi wó bẹ́ẹ̀. Because ṣé àwọn ọmọ mi dà? Gbogbo wọn ti wà lábúrò kí láwọn fẹ́ wá ṣe ń bí? Àwọn tó ní náà ni àwọn family mi náà ló ní tọ́dẹ̀ wà ń kọ́jú. Wẹ́ gbogbo yẹn mo ti fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́, ọlọ́pàá ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ bó ṣe yẹ. Now the last time you came ẹni jẹ kankan mú kankan. Now I want you to feel relaxed. So kò sí nǹkan kan lé pẹ̀lú mi ju maid mi náà lọ. So máa pè àwa báyìí nǹkan tẹ́ bá fẹ́ ó good gan nǹkan tẹ́ bá ti fẹ́ báyìí ló máa ṣe fún yín. Actually, sir, last time here, I was insisting that we don't want anything based on the fact that nǹkan tí a wá sọ fún yín ó heavy. Retí, mo ní gift kan fún ẹ. Yeah. Wow. Yeah. Ìwọ náà máa mú tiẹ̀ wọ̀. Thank you, sir. Yeah. Kẹ́mi, wá bá mi àtẹ̀ sáwọn ará bí o. What you have done in my life, man, only God can pay you back. I've started a job on Monday. You remember you've also been a source of joy to me. Oh. So, and let's not forget, your gift brought you here. Amen. So, all thanks to God and your gift. Thank you, Jesus. Hey, new job. Looking bad. Thank you. Báwo ni Mr. Folorunsho ńkọ́ ṣó ti dé? No, wọ́n ti dé o, but gẹ́gẹ́ bí nǹkan tó sọ fún mi lórí fóònù, wọ́n láwọn ò pẹ́ dé. Oh, really? Meeting wà by 11. Ó jẹ́ mọ̀ pé mo ti gbàgbé wọn ló rán mi létí. Báwo ni conference room ṣe ti prepare? Yeah, everything is settled. Oh, sure. Yes, ma'am. All right now. Mr. Folorunsho. Hello, good morning. Hey, Mrs. You're not looking bad this morning. Hey, thank you. I tried. How was the night? Hey, thank God, thank God. How was yours? Fine. Our So it was family. pleasant. Alhamdulillah. Thank God. What? Mr. Folorunsho. Mr. Folorunsho. Mr. Folorunsho. Mr. Folorunsho. Oh my goodness. Mr. Folorunsho. Bá mi gbórin wọn sókè. Mr. Folorunsho. Mr. Folorunsho. Say something, talk. Mr. Folorunsho. Hello, please, we need an emergency. It's an emergency. We need an ambulance. Perfect construction, please. Ẹ jọ̀ọ́, ẹ bá wa gbé ambulance wá. Ẹ jọ̀ọ́, please. Bele, báwo ni orí tó ń fọ ẹ nísìn? Yeah, but it relieved me there. Oshe. I'm sure you feel much better now. Yeah. Yeah. Well, Ireti. Yeah. Charles. Yeah. It seems like there's something missing, Cha. Something is missing. Yes. Missing Betibao. What could that be? Could that be to lose gift here? You lost the gift? Ẹni sùúrù. Ṣé kò ń ṣe nǹkan tí mò ń rò ṣá ló ń ṣẹlẹ̀? Ṣé kò ń ṣe gift tèmi àti ẹ ti jọ jókòó tá ti map out a lot of things fún òun ló ń sọ pé ó ti lose nísìn. That's it, man. Lọ sí bo bọ̀bọ̀. If na play make you stop am má bá mi sọ yẹn o. Ládùúrú gbogbo nǹkan tá ti nílẹ̀ fún gift yìí. Nǹkan tá ti sọ pé a máa di lórí gift yìí.
ló wá sọ pé ó lọ bìkan ibo ló lọ ọgbẹ́ni jẹ́ tètè ya fà padà ó jẹ́ tètè ya fà padà torí èmi ò fẹ́ gbọ́ gbogbo nọ́sẹ̀sì yìí o pẹ̀lú gbogbo nǹkan tá a ti ṣe lẹ̀ láti stage 1 dé stage 2 dé stage 3 dé stage 4 gbogbo nǹkan tá a ti sọ pé ó máa sọ wájú èèyàn òun ni wọ́n wá ń sọ pé kínní gbogbo nǹkan tó bá mọ̀ tó lè ṣe ni kò ṣe o gbọ́dọ̀ gba gift yìí o gbọ́dọ̀ pàpà kó fà padà máa bá mi sọ̀sọ́kúsọ o àbẹ́ wo ni ó lọ. Try. Kọ́kọ́ rò pé bí it was a mistake, but gbogbo àwọn nurses tó wà around me àtàwọn everybody mi ò tiẹ̀ gbọ́ anything tí wọ́n rò mọ́. You know what? I think maybe because of condition to wà nísìnyí. I mean, maybe when you're more relaxed and more healthy, bóyá gift yẹn ṣì máa padà àmọ́. Go come back new. I'll come back new. Let's give you time to feel good. You'll be fine. Shut it down. Sure. Pẹ̀lẹ́. tó bá ti mutí ó máa ṣe wọ́n bí kò máa jà ni àwọn olómi tó bá ti mutí bíi pé kò máa jó kiri ni àwọn olómi dẹ̀ máa ń rojọ́ tó bá ti mutí bọ́ tèmi bá ti mutí ẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe mí bẹ́ẹ̀ pé kí n máa. Rita! I mean, kí ló ń ṣẹlẹ̀? This is very unusual of you. I said I'm fine. Jìdẹ́ sókè báyìí o, má fọwọ́ kí á ga bí o. Kí ló dé tó ń jẹun bí wọ̀ bí abáyé? Bọ́bọ́ ṣe wèrè yẹn ni. Táwọn sọ̀rọ̀ pa ẹ̀ kò lẹ́yìn wọ́n tó fẹ́. Ó mi sọ pé kò gbé lọ sórí bẹ́ẹ̀dì kò bá sùn tí yẹn bá yọ fáìn bọ̀ mi ò sọ bẹ́ẹ̀. Kílẹ̀ sọ ṣé ẹ fẹ́ sọ pé ẹ like me ni? Ẹ má fojú ẹ̀ wò mí rárá o, ṣé pé ṣe wà yìí ẹ kàn lè ra pack síbẹ̀ yẹn kí n sáré fún yín ní pasting. Ṣé wèrè lékè yẹn kò sọ bí mo ṣe máa ń tọ́jú òfin ẹ̀ yẹn? Àti nígbà tí ó mi lórúkọ nìyẹn. Yes, sir. Ẹ má bínú sá. New position tán fún ẹ yẹn àfẹ́ mọ́. Wọ́n ti fẹ́ sọ mí di full house husband. Feel more comfortable around you. Gbogbo nǹkan tó sọ gbogbo ẹ̀ náà ni máa tó lẹ̀. Ẹ̀jọ̀ ọmọ ní ìbéèrè kan fún ẹ. Ṣé o lálàáfíà? I was going to tell you. Oh my God, no. Eléṣù ọ̀rọ̀ yẹn gẹ̀ yẹn wà láì. Ọmọ yẹn fẹ́ fagídí lámi ni ṣá. Adéyẹ̀kì oníkùkù tìlú alárànwó tìlú àrànmọ́ ọ̀rẹ́ mi tán ló fúnra ẹ̀. Ẹja ni mo ń gbọ́rùn ní irúgbọ́ ẹgbà mi. Ibo ló fi pa àwọn ọ̀rẹ́ ẹ̀ máa wà báyìí. Club lọ máa wà tó ṣe wáyé. Wọ́n wá ẹ̀ ń bẹ̀. Ẹ̀rù tí ẹ bẹ̀. Pé kí ni ẹ? Ìpè fine boy like mi tí n bá wọ club lásán àwọn ọmọ yẹn wọ́n á máa kó mi jẹ ní rush. Ó mọ o. Nǹkan kan ló dá mi lójú tí mo mọ̀. Àjẹkùnrin náà jẹ. Why do you want to destroy the life of someone you called your friend? My friend? Gbogbo òṣì àti orí burúkú tó ń ṣe pẹ̀lú ọkọ mi, gbogbo àṣírí yẹn ló ti tú sí mi lọ́wọ́. Ìwọ fífẹ́ yàn kan náà. Ẹ wo bó ṣe gbà tó sí gbọ̀nlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mo dẹ̀ wá fẹ́rẹ́ sọ pé kí ní abẹ́ wọn náà ó máa. And do you like it? I love it. This is so beautiful. Listen, there's no smoke without fire. Hiya. I'm still very much sick. Are you ready to mingle? À ń jẹ ìkúrú pé kó tán láwo, ó tún gbọ́wọ́ ẹ̀ sí.
mi ní fẹ́ ká fa wàhálà lẹ́sẹ̀. Kí ni percentage ratio? Nice to meet you. Once a soldier is always a soldier. And if this is going to be your decision, èmi náà máa take a decision. Ṣé rí Ọlọ́run òun ní ìfẹ́? Ṣé wàá fẹ́ para ẹ̀ torí obìnrin ni? Ìgbà ọyàn olóòtú padà pa mí. Mo rò pé Yorùbá ní táyà bá ti mójú ọkọ alárinà máa ń yé bá ní. Bàbá. Tí a bá wo iṣẹ́ àwọn apostoli orí kọ̀ọ̀kanlá ìkẹrìndínlọ́gbọ̀n. Tolúwa bá fẹ́ sàmì ẹsẹ̀ kálẹ̀ ní tó lè dúró. Mi ò fọwọ́ sí yẹn o tó bá ti ṣẹlẹ̀ tán. Wàá mọ̀ pé gbọ̀ngàn àsọ. Mommy, why are you crying? Mo dárò. Madam, ṣé o sí? Kò sí nǹkan kan. Wàá mọ̀ pé wèrè wà. Kí ló túbọ̀ tó wà? Ṣé ìsìn lóyún tó wà jù? Bó jẹ́ nǹkan tó máa dùn ẹ́ nínú ni, ìbá ni kò ṣe, ṣùgbọ́n ìbànújẹ́ ni ọ̀tá ẹ̀ máa bá ń bẹ. Ìjàkíjàkí ni ẹ, ọmọ onílé ó ń play yàtì Why ní swear? In Jesus' mighty name we pray. Amen. Ẹbí ò gbọ́dọ̀ ṣe má lọ bẹ̀. Máa rí, òní ni mo máa fọpẹ́ sí. Because tell me why tí mo fi wọjà lánàá tó yẹ pé in fact ọdún ẹlẹ́fọ̀ọ́ ló ti bẹ̀rẹ̀. Ó ní kíyàwó ẹ̀ máa wọ àwọn aṣọ tó rí lọ́jọ́ kìíní àná tó appreciate. Mi ti sọ fẹ́ pé kó má máa wúrọ̀ aṣọ báyìí mọ́. Ẹni ṣòkòtò tó bá ti máa gbé ṣèpẹ́ jáde ò gbọ́dọ̀ wọ̀ mọ́ tó bá fẹ́ wọ ṣòkòtò wọ kẹ́ńbẹ̀. Tó bá ti rí kẹ́ńbẹ̀ as a matter of fact mi ò gbọ́dọ̀ rí kó wọ ṣòkòtò mọ́. Bóyá ní ṣòkòtò lọ́jọ́ ìyá ṣe. Mo ní aṣọ ò dá olùfẹ́ ló kún fẹ́ nìkan jọ ẹni tó fẹ́ kó fún yẹn kó jẹ́ kó fẹ́ kó bẹ́ẹ̀ nìyẹn náà ni. All because kò fẹ́ kókó èmi ìwò. That's bullshit. Ó gbọ́dọ̀ wọ̀ wọ́n mọ́. Tí wàá ti ń gbéṣẹ́ fún ẹ, lórí ìpìlẹ̀ tó lè ní pẹ̀lú ìpè tí wàá fi gbéṣẹ́ fún ẹ lọ. A máa jẹ́ tàwọn pákó náà tá a lè là mọ́yàn lórí. A máa nídìí sísọ, a máa nídìí ìṣó and everything tí wọ́n lè fi nail èèyàn. Nínú wa sọ pé kí wàá dúró sọ́dọ̀ wa for few days tó máa fi get apartment. Ẹ ṣe bí wàá jẹ́ hòtẹ́ẹ̀lì. Ẹ̀yin tẹ́ bá ti ní culinary skill báyìí ṣòro mọ̀. Báwo ló ṣe máa gba ìyàwó lé kó máa ṣe tap ẹ̀ bò kó lọ fà kí ló ń bó tó ń lọ fà. Ẹ̀kan sí mo máa pẹ́ dé láti fi ṣẹ́ lẹ́nu. Ó ṣe ń lo TikTok yẹn náà. Mo lè dáadáa. Mi ì ṣọ́ pé mo fẹ́ kó lọ mọ́. Inú mi dùn gan-an, I'm so happy for you. Tí n bá sọ nǹkan fún ẹ pé mo fẹ́ kó ṣe nǹkan ṣe kò kí n ṣe nǹkan tó dáa ni nǹkan tí mo sọ fún ẹ ṣe nǹkan yẹn tí mo ní kó máa ṣe é sí ṣó change anything lára ẹni. Èèyàn ò tọ́ra ẹbí ìyá mi. God, this man is always complaining. Àwọn nǹkan tẹ̀mí kan rántí sí mi pé ó ń ká gbogbo bá anybody sọ̀rọ̀ kó associate rẹ̀ pẹ̀lú anybody. Ó wá pọ̀jù àríwú ẹ̀rí pẹ̀lú 27 lọ. Ẹ má bínú sa ìjọsà. Oh, ibi tí ò ń bọ̀ lélẹ̀ tó sọ pé o máa pẹ́ kó tó dé. What is going on? Yeah. Ó ń béèrè lọ́wọ́ ẹ̀. Mo ń béèrè mo ní o gbọ́ nǹkan tó ń béèrè. Gbogbo oge tó ń ṣe ṣé bí torí tèmi ni èmi tó dẹ̀ nítorí ẹ̀ ṣoge mo sọ pé tí n ṣe fẹ́ kan mi lélẹ̀ wá ìtẹ́ wa ń bá mi fà á. Báwo lọkùnrin ṣe máa sọ pé ìyàwó ẹ̀ máa múra bí eégún? Tí mo bá láǹfààní àti máa sọ́dọ̀ lẹ́hà. Kí ló ń ṣe bí? Kí ni wọ́n náà ṣe bí? Ọmọ mi! Ìfún náà gbóòrú láàjọ ọkọ̀ lọ́wọ́ bó bá tutù fún àwọn òyì. Kí ẹ̀mí kan ó máa ń sọ wípé ó máa ń withdraw yín láti ṣe rere. Ẹ̀mí burúkú ni. A máa fi agbára àdúrà, a máa fi tẹrí ẹ̀ bá ni. Jọ̀ọ́ torí Ọlọ́run sọ fún mi, nǹkan tí wọ́n bá fẹ́ gangan kí wọ́n sọ. Ṣé bọ́ ọmọ wọn ni ẹ́? Bóyá wọ́n ti lè sọ fún ẹ. Bí o tó ra fún mi, ìgbà tó fẹ́ kọ. Ẹ jẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà dáadáa. Torí tí a ò bá gbàdúrà tó bó ṣe yẹ ká gbàdúrà tó, ogun náà lè tẹ ìyá ọ̀dọ̀. Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìyàwó mi ti fẹ́ kúrò nílé. Mo ń béèrè pé kí n máa jẹ́wọ́ nǹkan tí mo ṣe. Ilé ìtají rẹ̀ yín láàárọ̀ kùtùkùtù ṣé kò sí nǹkan. Àlọ́ ògbọ́n ò ní làkàyè rárá. Láyé ẹ̀ má jẹ́ tó ní kó tún béèrè ìbéèrè bẹ́ẹ̀ lọ́nu mọ́.
Sọ pé sọ́ọ̀rì grandma. Ẹ má bínú ma, ẹ má bínú. Ewu tó ń fò lókè tó ń rìn lọ rìn bọ̀ yìí, ó ti pọ̀ jù. Mom sì ti dámà o, wọ́n ti discharge ara wọn against medical advice. 1, 2. Abẹ́lẹ́rìn stop. Kí ló ṣẹlẹ̀ náà? Bí o tó ṣe ń para mọ́mọ́ fún mi? Ọmọ kékeré ni náà. Ọmọ ọjọ́ wèrè wo brọ́dà. Bí o ṣe brọ́dà, Pásítọ̀ Ọlá Kẹ́hìndé òun ló dún wájú yín. Ẹ fẹ́ fi mí kọ́ church àbí? Máa gbé tí ìrere tì sẹ́gbẹ́ kan, police station lẹ́ bá sọ. Read. Má kà ó. Báwo ló ṣe débi? I don't know. Aṣọ àgbà. Mẹ́nu mọ́. Níbo ló ti wá? Níbo ló ti kó? Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Mo fẹ́ kí n dákún nǹkan tó ṣe. 12 million naira ló sọ́kò gbà lọ́wọ́ mọ́. Kí ló mí ba ẹgbẹ́ bó ń lórí mi náà? Ó ń lórí mi náà, ó dẹ̀ ni mo wò ó náà. Ó dẹ̀ kówó fún mi náà, ṣé kí wá kọ́wọ́ ni náà? Owó wọnú àkáǹtì mi náà, mo máa ná 12 million yẹn ni náà, èló ni náà. Ha! Careful now. Ìwọ ni kò gbé iṣẹ́ bí wà tí ẹlẹ́jọ́ wà látẹ̀kọ́. Mo mọ àwọn ọ̀rẹ́ mi dáadáa, inú wa ń mọ́ síra wa gan, wọn lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé mo lè lọ bá yín deliver ẹ̀ ni? Tó bá lọ deliver tán kó ṣọ́dé. Oh, sorry, mo ti gbàgbé. Jọlẹ̀, nǹkan tó bá mi try lé nìyẹn, normally tí bá fún ní upper cut kan. Dúró kí ló dé? Kí ló tó ń kanra ìtàmájé? Má gbé. Kí ni tẹ́lẹ̀? Yes. You sure? Yes, I will. Èmi máa take revenge. Ojú ẹ̀ ó gbọ́dọ̀ jà. Because mi ò kí ń rí lè rọ́kọ mi. Ó lè lọ for a month, 2 months. Torí iṣẹ́ yìí náà ni. Oh, you're welcome. No, o lè fún mi ní 1 minute. Pariwo náà. Ọmọ ẹ bá gbọ́ kó tó sọ sí nǹkan. Ọlọ́run máa ṣèyàn ní iṣẹ́ la gbó ṣe kú. Olè! Ìwọ ẹ̀ ó ti gbà náà nìyẹn. Ó láìkí ẹ̀. Mo fẹ́ tí bàbá polówó yóò mọ tà ní. Ó ga ó sì gbọ́lẹ̀. Orí kankan fọ́ mi ń fúgbẹ́ báyìí. Mo ṣe ń fún ẹ ló ń fún mi náà. Wọ́n ló ń ṣe wa. Orí tó fọ́ orí owó ni orí ìyá ni. Orí lédè. Destiny ló fẹ́ pè é níyà. Progress ló fẹ́ pè é níyà. Success ló fẹ́ pè é níyà. Ẹ̀bùn oríire ó yà sọ́dọ̀ mi òun rè wá okòrèdè àlàáfíà ikú baálẹ̀ ọ̀rọ̀ òde. Ire ni mo fẹ́, ire lèmi wá, ìbànújẹ́ ayé kó jìnnà sí mi o. Ire ayọ̀ ni mo fẹ́. Ìbànújẹ́ ayé kó jìnnà sí mi o, èmi ò fẹ́. Ire ni mo fẹ́, ire lèmi wá. Ìbànújẹ́ ayé kó jìnnà sí mi o, ire. Ìyà ọ̀dá má jẹ́ mọ̀yà láyé mi àmì. Òṣì ọ̀dá má jẹ́ mọ̀ṣì láyé mi àmì. Jẹ́ ìrajẹ náà láyé mi àmì àṣẹ. Ire ni mo fẹ́, ire lèmi wá. Ìbànújẹ́ ayé kó jìnnà sí mi o. Ire ayọ̀ ni mo fẹ́, ayọ̀ lèmi wá.